$50 million? Yes. Ha! Wọ́n sì lọ sí gbogbo ní ẹ̀. Ṣé o kò bí ọkùnrin tó wọ kí lọ́ọ̀kan yẹn? Kékeré kọ̀, ó tóbi gan. Ó ríra dáadáa, ọlọ́run àbá ẹ̀ kọ́. Dúró kí ló fẹ́ kó sórí ẹ̀ náà? Hotel ni o. Hotel? Yes. Standard hotel. Ọ̀rà. Ìwọ tó jẹ́ pé o tún wá mọ̀ nípa hospitality gan. Hòtẹ́ẹ̀lì ẹ̀, hòtẹ́ẹ̀lì máa fà ìgbọ́. Ọlọ́run. Ṣé òun sọ fún ọmọ ẹ pé ọkùnrin yìí ṣe gan? Of course, ó yẹ kó mọ̀ pé ìyẹn gangan iṣẹ́ ni fún mi. Tí mo yẹ sọ fún báyìí lórí àkọ́mì tí n bá ti dé mo fẹ́ wá mú ìyàwó mi. Ìyàwó làwọn kan fẹ́ ṣe ọ̀rùn àgbọn bíbá ó lè jẹ́ ibẹ̀ láti máa ṣe wá parun lọ. Bí ẹ ti kọ́ tán. Kíákíá ni kí là ń dúró. Ṣé bí tó bá ti wà lẹ̀ kí ló ti kọ́? Èèyàn kọ́ lè fẹ́ 1 month, 2 months. Ọmọ ní ti rẹ́gì láti parí ẹ̀. Kíákíá ni ṣe múra bí o. Congratulations already. Congrats. Àwọn ọmọ bára wa ṣe ìkọrin ni lágbára Ọlọ́run. Ó lè yẹ ká ṣé ká lọ sí sáyẹ̀dì. Bọ́lá. Mo ní fẹ́rẹ̀sì pé ọ̀dọ́ kankan wà láàrin Wasiu àti bọ̀bọ̀ tí wọ́n ní pé kí àbúrò ẹ̀ dúró sí lọ́dọ̀. Because kí ni reason tẹ́ ṣe máa ní kọ́mọ dúró sí ẹni tó máa ń nà everyday? Àná lẹ́nu, àná lọ́la, sometimes ó máa ń mọ wá sí ìpè with black eye all the time. Kí ló dé kí ló ṣẹlẹ̀? If there's nothing between them, kí ló dá ìmọ̀ ní kó dúró síbẹ̀? Bọ́lá. Yes? Kò sí nǹkankan nínú ọ̀rọ̀ yìí. Kò sí nǹkankan tí Fọlákẹ́ ṣe fún Babájídé. Ó kàn decide láti máa nà àbúrò mi ni. Tèmi kúkú yé mi. Ọkàn mi ò dẹ̀ kí ń tàn mí jẹ. Ó máa ní ìkọ̀kan tí àbúrò ẹ̀ ṣe fún ọkọ ẹ̀ tó fi ń lù bẹ́ẹ̀ yẹn. Because kò possible lẹ́yìn tó nọ́mà torí ẹ̀ wípé láì ṣe ọkọ láì kì í ṣe wèrè. Ó máa lu obìnrin bẹ́ẹ̀ yẹn. Gbogbo ẹ̀dẹ̀ ìjókòó ẹ̀dẹ̀ ẹ̀ wò kò make sense kankan náà. Bídèmí, kò kúkú sí nǹkan tí Fọlákẹ́ ṣe fún Babájídé. Kò sí nǹkan tó ṣe fún, bó kò decide láti máa nà. But mọ́mì mi jẹ́ kó yé mi pé Babájídé ní anger problem. Èèyàn ní anger problem. Jẹ́ kó lọ rí psychiatrist àbí èèyàn kan kó lọ fún anger management class. Fún therapy. Àbí o, ṣé wọ́n nígbà tó bá lù pa sí ilé àbí? Tí wọ́n bá gbọ́ ọkọ ẹ̀ wá sí ibà yìí. Ọjà wo yìí ló jáde? Babes, mo appreciate yín, mo kò sí nǹkan tí mo lè ṣe sí. Ẹ̀yin náà mọ̀ yìí pé nínú òwe Yorùbá ní pé ọmọ tí kò bá gbọ́ràn sí òbí ẹ̀ lẹ́nu ó ń lọ sí oko ìparun. Àdàwọn lóhùn something is fishy. Tí ọmọ ẹ máa parọ́. Family problem ní àṣìṣètò àfọlọ́. Mo mọ̀ pé mo ti ṣe. Mo mọ̀ pé I've chosen not to be responsible. Mo mọ̀ pé àti ìgbà tó ti fẹ́ mi. Inú ọdún. I'm not making you happy. For keeping me with ìwà mi ò dáa. No. I know I'm a terrible husband. I'm not a bad person. For keeping me, I want you to find a space in your heart. I want you to find a space in your heart to forgive me. I know I'm a bad person. I know I'm irresponsible. Forgive me. I beat you almost every time. Man, can you swear? Forgive me, but please.
Please, in the name of God, you God Jesus, please find a space in your heart to forgive me. Find a space in your heart. No, I guess the issue I'm having most of the time is I'm kind of temperamental and I'm trying to work on myself. I'm already on it. Frankly, I want you to give me a second chance. Jide. Give me a second chance. Jide. Oh, mommy. Ọmọ pé kí kí ṣó ní wàhálà. You're not. Mo ti bẹ́ẹ̀ lábọ̀yé gbà. Èmi náà fẹ́ experience happy home. I know you deserve that. What do you do? Wàá máa nà mí lójoojúmọ́. Àfi bí pé punching bag ni. I want this marriage to work. Again, no be bad. Because I don't know where I want to start from. Tí o bá sí ẹ nínú ayé mi ò ní túmọ̀. Kò sí nǹkan tó kù fún mi. Again, I just want you to think about it. I just hope. Nígbà kò ṣe ń pé o ní èdè kankan lọ́wọ́ mi ló fi ṣe báyìí. I hope you're sincere. Again, I swear to God Almighty. I swear to God Almighty. Forgive me, mi ò ní èdè kankan. I just want your happiness. I want you to give me a second chance. I want us to start afresh. And I promise, I promise that this time I have chosen to be a good guy, to be a responsible guy. I promise to you and God Almighty that I will never raise my finger at you again. I'm begging you, I will not. Just give me a second chance. What a thought of your You need to. Wow, Are you sure? Yes. From your heart? Yes, from my heart. Mo ti pààyàn. Ai gbà mí o. Ye mo ti Sorry, ye mo ti pààyàn. Oh, sorry. I'm so sorry. Sorry, please. Sorry. Are you okay? Are you fine? Oh, sorry. I'm okay. But next time, get to walk on a bike now. I'm sorry. Are you okay? I'm fine. I'll be okay. No worry. Sorry, I'm so sorry. It's okay. So mi pé torí ọkùnrin tó yẹ ṣe pàdé ló ṣe padà wá lánàá. O kàn waste oúnjẹ wa for nothing. Wo Abídèmí. Ìwọ àti Bọ́lá ẹ má bínú. Ó mọ nǹkan tí mò ń sọ. Kò ṣe ordinary bọ̀bọ̀ lásán. Tó bá rí bọ̀bọ̀ yìí, ọmọ ga, ó sì gbọlẹ̀. Ó dùn wò. Wow. Tó ẹ pé kò sí ẹni tó máa tóbìnrin tó bá rí lẹ́gbẹ̀ẹ́ bá wọn máa pé wow, kí ló ń lọ yìí. Áńgẹ́lì ni bọ̀bọ̀ yẹn. Here to see this guy. Mo ṣe Abídèmí and ó bá mo funniest thing nǹkan tó ṣẹlẹ̀. Bí mo ṣe ń try láti máa bọ̀ lọ́dọ̀ tí mo ṣe ń kánjú. Though mo receive call Fọlákẹ́. Okay. So bí mo ṣe àwọn kánjú pé mo fẹ́ máa bọ̀ ní ọ̀dọ̀ yín. So bó ṣe eat bọ̀bọ̀ yẹn ni. Bí ṣe máa bọ̀ lè pé kí lọ bá bọ̀bọ̀ yẹn pé sorry because ara ta mí. Bó ṣe ní oh sorry don't worry. It's okay, it's fine, it's nothing. It's nothing. Okay. Bídèmí bí ṣe fọ́ sára yẹn pé so irú ọkùnrin bẹ́ẹ̀ wà ní ayé yìí. Àfi bíi pé ó ti read the mind mi ti mọ̀ pé mo ti fall in love mọ́. Super story. Yeah.
Ṣadé. Abidemi. Tó fẹ́ sọ mi pé bẹ́ẹ̀ ni story yẹn ti. Ṣé bí ṣe pé o ti lọ ń fall in love pẹ̀lú ẹni torí mo mọ̀ ẹ́ bó ṣe wà yìí. Tẹ́lẹ̀ ńkọ́. Just like that. Ẹni tó mọ̀ rí tó rí rí. Aláyé bọ́lẹ̀ ń bẹ̀ ayé ń ṣe irú ẹ̀. Èèyàn tó bá rí náà ló máa fall in love pẹ̀lú ẹ̀. Anúdèjẹ́ taste mi. Mi ò ní lọ sọ́run lọ́mọkùnrin mi. So definitely mo fall in love pẹ̀lú ẹ̀. But mo fẹ́ bẹ̀rẹ̀ kan lọ́rẹ̀. Báwo ni wọ́n ṣe mọ̀ pé bọ̀bọ́ yẹn gan-an ó máa like wọ́n fa rẹ̀? Abidemi. Ọ̀gbọ́n nǹkan tí mo sọ ni mo ní bó ṣe rí mi tí mo bọ́lẹ̀ tí fẹ́ lọ ṣáájú àṣẹ lọ́ra ara ó ní pé kí n máa wait okay it's fine pé kí n máa lọ ìgbà everything is fine ó ti sáré ọ̀gbọ́n ti kó mi jẹ́ so kí ló tún fi ó ti love me already. Well mi ò lè san kankan mọ́ ìwọ ló lọ sọ́yọ̀ tó tọ̀yọ̀ bọ̀ èmi ò tẹ̀lé débẹ̀ àgbàlagbà ni and you know what is best for you. Yeah. But the only advice tí mo fẹ́ fún ẹ ni pé were very careful for Lashade. Ayé ti le gan se and trust nobody. Ṣorí bẹ́ẹ̀ mi ṣe wà yìí, handwriting mi ò dá, mi lè kọ statement. Ó tọ́ mo sọ fún ẹ o. Bídèmí, mo sì kọ̀kọ́ tó fẹ́ ṣẹlẹ̀. Kò sẹ́ni tí á fà kílẹ̀ ní nílé. Mo rí wáìnì jáde ká ṣe fún wa. Ṣó ń wáìnì wà ní, ṣó ń ṣeré ni, owó èso oúnjẹ lánàá tó wá délé ní kíla nílé. Ìwọ ló máa gbọ́ wá jáde. Ìwọ nínú ẹ̀ dùn. Àbí? Ìwọ ló máa gbọ́ wá jáde náà. Okay, mo ti gbọ́ máa wọ̀ rẹ́ mi. Ti gbọ́ kò sí problem. Àánú ẹ̀ ṣe mí. Àjàwó ìkókó, ìkànnà ẹsẹ̀, ohun kókó mẹ́sẹ̀, olúwo kókó, àjàwó ìkókó. Ẹ dúró ẹ ṣàdúró tí ń bẹ̀. Ohun kókó mórí, àríwó olúwo kókó, àjàwó ìkókó, ìkànnà ẹsẹ̀, ohun kókó mẹ́sẹ̀. Báwo lẹ ṣe wọlé ọ̀dọ̀? Odù ní ẹ ládùúgbò yìí. O kì í ṣàìmọ̀ fún lóko. So everybody ló mọ̀ ẹ́ and wọ́n mọ iṣẹ́ tó ń ṣe mú dé fi describe so I get you. Ẹ mọ̀ pé ìyàlẹ́nu ló jẹ́ fún mi tí rẹ̀ yìí báyìí lè sọ pé fẹ́ wá kí àwa kékeré báyìí nílé ọ̀dọ̀ wa torí ẹ̀ mo ṣe ń sọ bẹ́ẹ̀ but kí ni wọ́n á fẹ́ fi ṣe yín lálejò báyìí. Mi gan ti múra àlejò mi wá. I don't stress you so má bother. No. This is the first time tẹ́ máa wá kí mi nílé. At least bó ti ẹ jẹ́ nǹkan kékeré ẹ mọ̀ kan. Dó kò sí iná báyìí nísìnyí dẹ̀ ní nǹkan tó tutù nínú ilé but mo lè sáré dé junction bẹ́ẹ̀ màá rí oúnjẹ tẹ́ ṣe lè jẹ ibẹ̀ ní ó jìn díẹ̀ o but màá sáré lọ kí n lè tètè dé ṣètìgbọ́ yẹn má wọ̀rẹ́ ẹ kọ́ ṣáà bá mi jókòó nígbà tí ẹ tún ní pé bóyá kẹ́ wọlé but kò sí iná orú dẹ̀lé ló máa mú yín nílé mọ́ ẹ̀yin tẹ́ wá fáìn báyìí kó ru má lọ máa make yín uncomfortable so bí akẹ́ bá mi jókòó so kí n sáré lọ mi ní pẹ́. Please sit on it. Wash your plate. Wọ́n bá mi bẹ̀. Bó ṣe imagine bó ṣe ó ga wájú ó fà ó ní ilé. Wọ́n ní kí wọ́n fàjà pàjá, wọ́n farò pàjá tán. Jẹjẹrẹ ń jẹ ní, jẹjẹrẹ ń jẹ ní lóde ayé. Hello baby. Báwo ni? Mo wà lẹ́nu iṣẹ́ báyìí o, mo fẹ́ lọ já omi fún ìkan náà àwọn oníbàárà mi. Ìwọ ńkọ́? Ṣé wà okay? You know I love you too. I'm blushing. Are you for real? I love you so much, baby. Ó mọ̀ kan. Jẹ́ kí n sáré lọ já omi yìí tí màá ti já tán. Màá pé ẹ̀mí àti á sọ̀rọ̀ dáadáa. Máa flash ẹ ní ìwọ ló máa pè mí o. Okay. All right. I love you. All right, baby. Fẹ́mi. Kàwọn ilé tó. Ṣé ní ìrìn? No, Kúnlé ni mo bá sọ̀rọ̀, who is ní? Kúnlé ni o. Kúnlé? Yes, mom. Ta ló ń jẹ́ Kúnlé? Mom, ẹ má worry. Èèyàn tí wọ́n bá ń gbéyàwó bọ́ fún kò kí ń garùn. Àbí ó dà pé bigger shot ni Kúnlé tó ń dárúkọ yìí. Mọ́mí. Ta ni bàbá ẹ̀ nílẹ̀ wa yìí? Mọ́mí, ẹ má worry.
You need to see this guy. The guy. Mom, Emma, where take a chill pay. Oh, look what you dance, you know. Mommy, what about the bar? Okay, oh. Ilé làpò tí ń jókòó dédì. Yes, mom. Ṣebí mi náà ló máa mú wá bá. Olú dáadáa. Mo join now. Emma, wọ pasiri. Okay. Mi ò lọ́wọ́ rí. Sweet. Mommy. Anikule jàre. Emma, worry. Emma, Rikunle soon. Okay. You like Kunle ti ń da brain. Of course, mom. Okay. Call me mommy. Yeah. Who is Kunle? Hey! Ìyá ni. Mimi ni Ẹ ṣí lélẹ̀. ẹ ṣí ni. Ha! Kí máa hàlẹ̀ o. Ó hàlẹ̀ ọ̀rẹ́ mi. Kí máa milẹ̀ o. Ó milẹ̀. Ká ló máa lè sọ pé òun rí kan. Níbo? Ó milẹ̀. Owó dá o, owó dá. Ọmọ yìí máa kú náwó. Ìnáwó ni, ìnáwó. Àmọ́ ọ̀rẹ́ mi, ó yẹ kó máa bá mi sọ fún àná. Pé bó ṣe ra tiẹ̀ yìí, tèmi ló kù. Ó yẹ kó ti mọ̀ pé ìwọ ni next thing now. Sọ́dà ní ọjọ́ ìgbéyàwó yẹn, tí o bá ti páàkì tẹ̀ báyìí, èmi ga páàkì tẹ̀. Bẹ́ẹ̀ni. Hi, Mom. My in-law. My son. Good afternoon. Good afternoon, my dear. In-law mi. Yeah, sure. Okay, ma. I'm fine, ma. Ó jẹ́ kó náwó ilé yìí. Oh, thank you, Mommy. Thank you. Kò ní tán bẹ̀ lágbára Àmín, àmín. Bó ṣe wá ṣe lè fún mọ́mì ẹ̀, má ṣòjòrò. Oh, kò sí o. Ọ̀rẹ́ mi Má ti ń jó. ṣòjòrò, àkóra tèmi náà ló kù. Kò sí wàhálà. Pẹ̀lẹ́. Mọ́tò rẹ̀. In fact, inú mi gan dùn. Má wọ̀rẹ́ ọ̀rẹ́ mi. Ìwọ ni next. Lágbára Ọlọ́run rẹ̀. Agbára ìwọ ló kù. Ìyàwó rẹ̀ ojoojúmọ́ báyìí ló ń lọ gun orúkọ yìí. Ní àbẹ̀rí pàwọ̀ ọtí ẹ̀ yóò fẹ́ rí ni. Ọmọ ló try. I know. We do communicate. In fact, òun gan ni mo fẹ́ lọ rí because I need appointment lẹ́yìn. Ó sọ bẹ́ẹ̀. Ṣé mo ṣì máa bá yín ti bá dé? Wá bá mi o. Ìgbà tó rájọ lọ́rọ̀. Ọ̀rọ̀ wa pọ̀ lẹ́yìn. I will see you soon. Okay, my dear. Lẹ́yìn tó bá Love lọ. you, son. Má pẹ́. All right. Ibi náà lọ ní kó máa wo. Jẹ́ wo bí kọ́kọ́. Ọ̀rẹ́ mi, in fact, Ọlọ́run aṣíwá lọ́rẹ̀ rọ̀ kalẹ̀. Máa bọ̀ mọ́mọ́ títí ẹ bẹ́ẹ̀. Mọ́mọ́ ti ẹ wọlé. Gbogbo ẹ̀ ló wà. Fọláṣadé. Let me imagine you come out with me now. Order for something. Adeni, you are okay. I'm very fine. Okay. Sorry, listen to me. Why be me by name? Pay. Bí ṣe máa ń pè mí, bí dẹ̀ ṣe máa ń dá ẹ lóhùn. Nítorí àjọṣepọ̀ mọ́ sí mi àti mọ́ mi, ó jẹ́ kí n máa dá ẹ lóhùn Adéníyì. Kò sí nǹkan kan láàrin èmi àti ẹ. I can't date you. No! Mo níyàn tí mò ń fẹ́. Fọláṣadé. Yeah? Let me just assume that everything you have just said don't share any. Because we've been talking for a very long time. And the way we relate and the impression to Tifumi, pay me at like we have something serious. So why are you now here and you're trying to change the narrative? We'll try to some me. In fact, because of you, I have other girls in the UK, Timotimbo, to yẹ in a relationship with one. But because I felt, Motini or Timofema Fen Nigeria, but that is why. And now I am here and you are talking like this. Anthony, like I said, Ogbome now. This is Timofin by sọ̀rọ̀, Timofin relates pẹ̀lú dáadáa we are childhood friends. We don't have any feelings fún ẹ. Tó o dúró lọ́mọkùnrin. Ó fine, ó ṣe mú yangàn, olówó, ó ní gbogbo nǹkan lára. But mo ní ọ̀tí mo fẹ́, mi ò lè fẹ́. I don't love you. But why didn't you tell me all this? That's about that young boy. And then, o lè go any length for the bá shake. We ò love when you dey date. Yeah, but the thing is, you can grow the feelings. Then you are supposed to marry your friend. Why are you your friend now? Jẹjẹrẹ ń jẹni lóde ayé o.
wọ́n ní kí wọ́n faró palẹ̀ wọ́n ṣe yẹn tán ìtàlẹ̀ dùn. Kí ló dé ṣe choose láti máa fìyà jẹ mí? Mommy, kí ni mo ṣe fún ìṣèbọ ọmọ yín ni mí? Are you not supposed to love me? Come, I love you. Inú ikọ̀ ń dùn, àti inú ń dùn bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń jẹyà. Mommy, kí ni mo ṣe fún yín? Mommy, kí ni mo ṣe kí ló dé? Ẹ̀yin náà wo ojú mi. Pálọ̀ sí tójú òun náà ò bá fọ́ báyìí ló bá wò. Kí ni mo rà lọ́wọ́ Jídé? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Gbogbo ojúmọ́ dẹ̀ ni mo máa sọ fún yẹn máa ní pé a change bó ti máa sọ̀rọ̀ a ṣe kí ni mo bí èdè ìjọ torí Ọlọ́run tí gbogbo ìbá sọ̀rọ̀ tí bá kọ́ ni ikọ̀ tó ń sọ yẹn kò jẹ́ mi ti ní sọ̀rọ̀ sọ a ní gbà ó máa forí mi wá rọ gírí ni kí ló ṣe dé. Ọkọ mi Jídé dẹ̀ sọ pé lóun ní anger problem ni o. Mo dẹ̀ ti sọ fún bó ṣe máa ṣe pé tínú bá ti ń bi kó jáde kúrò nílé kó má sọ̀rọ̀ di punching bag. Kó má sọ mí di punching bag. Kí ló tó wá sọ mí dà báyìí? Kí ló sọ mí dà báyìí? Iná ẹ̀ gbọ́ra yín o. Èèyàn ó ṣí ẹnu ẹ̀. Ó sọ fún yín. Ẹ̀yin tẹ́ jẹ́ ìyá mi tó sọmọ yín di punching bag nípa òun ní anger issue. Okay, kò sí problem. Ká wá gbà kó ní anger issue nìyẹn o. A wá fi mí máa sọ̀bẹ̀. Débi tó máa mú ọ̀bẹ lọ́jọ́ kan tó máa gún mi pa. Lẹ́yìn tó ti ná mi báyìí. I think there is more to this. Kí ló dé tó ṣe jẹ́ pé iṣẹ́ àfẹ́ kí n kú síbẹ̀? Kí ló dé tó ṣe jẹ́ pé ẹ fẹ́ kó gbé pósí mi wá báyìí lẹ̀ láti ọ̀dọ̀ Jídé? Ẹ sọ kí ni reason náà? Sí ìkọ̀kọ̀. Kí ni reason náà? Jídé pé Jídé ń gbowó fún mi or something. Kò ṣe bẹ́ẹ̀. Kó bá lè dáa náà ni. Torí mo rí Jídé gẹ́gẹ́ bí ẹni tó wà responsible. You know, ó kàwé, ó ṣe é rí mọ́yàn. Lẹ́nu tún wá láti ìdílé àwọn Benson. Ta ló máa sọ pé òun mọ Benson nílùú wa yìí? They are very, very influential. Owó pọ̀, gbogbo ẹ̀ pọ̀. Mi ṣe ń gbọ́rọ̀ lẹ́nu yìí. Influential. Yeah, they kàn feel pé well. Ẹni tó kúrò lọ́rùn dẹ̀ èèyàn fún ẹ nìyẹn. So who am I láti lọ da wedding ẹrú? I don't pray for that. Mommy, don't you so bad? Mommy, don't you love me anymore? Don't you love me anymore? Mo ṣe ọkọ tí dáàdì mi bá wà láyé wọ́n ní máa wò mí tí à ń jẹ mi báyìí. That's why you're wrong. Ká sọ pé bàbá ẹ wà láyé, kó máa support mi ni. Kò ṣàní sọ pé kó kúrò nílé ọkọ ẹ. Fọlákẹ́. Mommy, don't let me go back there. I'm tired. I'm tired. Kò sí yàrá ẹ̀ ń bí báyìí mọ́. Mommy, inú ẹ̀ wò. Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ báyìí tí mi dùn. Àfi bíi pé layers mẹ́ta mo fi gbóhùn yìí tí mi dùn mọ́. Máa là láìpẹ́ yìí. Mommy, why you did this to me though? Mama, you won't do it again. Ṣùgbọ́n you won't. I'm tired. No. Folashade. Please. Okay. Otilan. See, Folashade, gbogbo nǹkan tó sọ pátápátá ni mo gbọ́. Mo dẹ̀ understand things from your own angle. But I'm pleading, John Turiolong, for the last time, just fún mi ní chance. Kemi Aterira, let's talk. Bóyá tó bá fún mi ní chance láti bá ẹ sọ̀rọ̀. Just this last time. Maybe will change mind there. No, anywhere, just anywhere. Kojeka Korira. Okay. Yeah, Mama expect her. Yeah, I'll be waiting to hear from you. Okay, thank you. Thank you. Ìfẹ́ ya wèrè o. Ṣé mi ní Fọláṣadé wá fi ń pa báyìí? Láṣẹ kí mi ò dẹ̀ ẹni tí mò ń fẹ́ tẹ́lẹ̀. Momsy pushed me. She forced me into this. And now, mo ti wà crazily in love. Ọmọ ẹ̀dẹ̀ ń fi mi pa. What is all this? Damn. I love this girl. I love this girl. I'm in love with this girl.
tó bá ní pé ká mú ọkùnrin tó ṣe mú yangàn ká tó ka ìkíní ká tó ka ìkejì ó sọ fún mi pé ẹ máa wà nínú kẹta sí kẹrin torí pé ẹ lówó ẹ fine ẹ tún wà màrà mọ ẹ jọ kí ló dé tó bẹ̀rẹ̀ kan sì máa sọ pé òun ò lè gbà fún mi àbí òun ò lè fẹ́ mi ṣe rí ọ̀rẹ́ mi yìí èmi ò rí reason tó ṣe máa sọ wípé òun lè fẹ́ mi òun ò lè gbà fún mi. You see, first day, Koko, appreciate you for honoring my invitation. You're welcome. Thank you so much. Shuri, I'm not a rule because the best minimum to share. But you know, reason to for actually stop only family. Ṣùgbọ́n kí ni ẹ fẹ́ tí fẹ́ máa dàbí problem ó tó máa dàbí ìṣòro nínú ọkàn mi tí mo rò pé àbí bóyá ó ní nǹkan kan tóbìnrin máa look out for lára ọkùnrin tí mi ò ní ní. In fact, at a point mo ti pè bí abíyàn méjì mẹ́ta tí mo ní kó access mi. Yes, most of them need access me. Be blunt about it. Let me know whether you talk on Rishi or something, so that I can work on myself. But everybody checking my mona qualities to your man. Exactly. So one checking my rupe, can you reason? Teacher is not going to offend me. I have done practically everything. But still, who can turn me down? You were not there the other day. Going out to the bush, embarrassed me. Bitter on your one. So, me and my cousin must fresh. Omoshe invite Ebuya to battle the Bawadasi. Níyì, ó ṣe mí. Ó ń gbọ́ mi láti bẹ̀rẹ̀ náà. Níyì, ó fi bí kọ́kọ́ ṣe mí. Kò kí ṣe sípà náà. Níyì, a lè fi tipa mú ẹṣin lọ sódò. Bó a lè fi tipa fún lómi. Hey, Bola, I wasn't talk to you. Kò ṣe by force now. Èèyàn kì í force nǹkan tipa. Kò ṣe tipa now. Mo lẹ́ni tí mò ń fẹ́, mi ò lè kórin méjì wọ̀nà lẹ́ẹ̀kan náà. Adéni mi ò lè fẹ́. For the fact pé a jẹ́ ọ̀rẹ́ àti kékeré, kò mí pé mo ní feelings fún ẹ. No. Adéníyì, ó fi bí kankan ṣẹ̀ mí, ó dẹ̀ wùn mí, ó ń ṣe tí mo fẹ́, ó ń ṣe test mi. Kí ló tún fẹ́? Ṣó fẹ́ pa mí ni? Ṣó fẹ́ lọ̀ mí ni? Ṣó ní nǹkan mi bẹ́ẹ̀ ni? Tí nǹkan mi bá wà níbẹ̀ jẹ́ kí n gbọ́ o. Tí nǹkan mi bá wà níbẹ̀ jẹ́ kí n gbọ́. Tó bá jẹ́ pé owó sáwọn parents mi gbà lọ́wọ́ ẹ̀ lọ dáwó wọn padà. Bọ́lá ti tó. Sí ní ìbá wọn ẹ̀, Ọlọ́run gan rí ọkàn mi. Serious, mi ò ní issue pẹ̀lú yín. In fact, tó jẹ́ 10 million 5 million máa support wedding mi. Ṣó ti gbọ́, tó bá yá ẹ̀, ó máa bá mi nílé. Excuse me. Àjàwó gbogbo irun orí owó gbogbo mo ká olúwo gbogbo àjàwó gbogbo ìkànnà ẹsẹ̀ owó gbogbo mẹ́sẹ̀ olúwo gbogbo. Ṣadé, ìfẹ́ mi, ayọ̀ mi, ṣó mọ̀ pé gbogbo ìgbà tí mo bá kàn rántí pé ó wà nínú ayé mi. You know, bí iyọ̀ ló ṣe jẹ́ sínú life. Without you, it's like my life would be meaningless. Ìwọ ló fi adùn sínú ayé mi. Nígbà tó dàbẹ̀ ni wípé ìkorò ní gbogbo ẹ̀. Ìwọ ló wo ṣoṣo báyìí ló dẹ̀ fi ẹ̀rín sí mi lẹ́nu. Nígbà tó dàbẹ̀ ni wípé omijé ló kún ojú mi. I'm just always thankful to God that you crossed my path.
You know, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run mú mi pàdé obìnrin alálùbáríkà. Tó ń fún mi ní dùnnú, tó ń fún mi láyọ̀ ní gbogbo ìgbà. Am I not a lucky man? You're so lucky. I'm a lucky man, and I know that. I mean, ṣé mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní ka gbogbo àwọn nǹkan tó ti ṣe ní life mi ni? I cannot, but thank you. Àmọ́ nǹkan kan ṣùpẹ́rẹ́, òun ló máa ń bà mí lẹ́rù. Òun ló máa ń fẹ́ kó dàbẹ́ ní wípé ìfẹ́ wa yóò lè gbòòrò. Àbí bíi pé ó máa pa iná ìfẹ́ wa. I mean, tí n bá ní kí n wo life mi tí àtàjọ kò lè lórí yìí. Ìwọ ló kó ẹlẹ́ta fira. Tẹlifíṣọ̀n ta ní ta ń wò. Ìwọ ni. Fridge ta ní ìwọ náà ni. Ṣé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kàkàkà? But it's just your mom. Mọ́mì ni. Mọ́mì ò nífẹ̀ẹ́ mi. Mọ́mì ò fẹ́ gbà kí n fẹ́. Why? Ọlákùnrin. Ṣorí, mi ò kí ń ṣọmọ kékeré mọ́. Mo mọ̀ kan tó jẹ́ right fún mi. Ayé ti lajú mẹ́. Mọ́mì ò lè yàn fún mi. You see? Kúnlé. Ọfà fẹ́ ti wo ara mi. Ẹni tó bá dẹ̀ máa yọ, ó máa fẹ̀mí ẹ̀ dì ní. Oh, Morufẹ tí mo ní. I love you so much. As in very, very, very much. Ọlákúnlé, kò sí nǹkan tó lè ya èmi àti ẹ. Àfi tó bá jẹ́ pé ìwọ gangan ló parọ́ fún mi. Kò sí nǹkan tí anybody lè ṣe sí fèmí àti ẹ. Parọ́ fún. Ọlákúnlé, I will love you till my last breath. Mo wá mọ títí ẹ ìyàwó gangan ló máa padà wá ṣekúṣẹyẹ. Ṣé sọ̀rọ̀ báyìí tó dẹ̀ mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ sí báwo mo ṣe máa dẹ̀ mọ̀ pé ìgbà mi kan ti bá rẹ̀ mi lè jẹun. Because I always love it when we eat together. I love you. Wọ́n ní kí wọ́n fajá pajá, wọ́n faró pajá tán. Jẹjẹrẹ jẹ ni. Kí ló dé tẹ́ ṣe ń pariwo? Tẹ́ ṣe àwọn yín kọ̀kọ̀kọ̀ ní pé kó má fẹ́ Kúnlé. Mọ́mí èmi ò rí sí gbogbo ilé tẹ́ ń ṣe yìí o. Bẹ́ẹ̀ ṣe ń lọ sókè lẹ́ lọ sílẹ̀ kò lè fẹ́ Kúnlé kò lè fẹ́ Kúnlé. Kí ló ṣẹlẹ̀ kí ló dé? Nígbà tẹ́ máa sọ̀rọ̀ tọ́ ẹni pé torí kò ń ṣe ọmọ olówó. Ẹ jọ o. Ọmọ olówó àbí? Kò sí wàhálà. Ẹ jọ ọmọ olówó táwa fẹ́ kí ló dà? Kí nìkan tá bá ń bẹ̀? Kí nìkan tá à ń rí ń bẹ̀? Pàlẹ́ ni pàlọ́lá bí pé kó máa lù wá lójoojúmọ́ àti bí kó fi mí kọ́ ìṣẹ́. Tínú mi bá dùn lẹ́ni, ọ̀la bá inú mi máa bàjẹ́. Inú mi ṣe bí yẹn tínú mi bá tẹ̀ dùn kalẹ̀ ni. Tínú mi bá dùn láàárọ̀, ṣé ẹ̀ ń gbọ́ mi? Tínú mi dùn láàárọ̀ ní dínà báyìí. Àfi bí kó fi lúlú kó fi panẹ́bí ti ayé mi kó fi bà tèmi jẹ́ ni. Ẹ wá ní pé kó máa fẹ́ Kúnlé. Ó máa fẹ́ Kúnlé. Ó máa fẹ́. Ó máa ṣe. Mo bí ń ṣe ìwé jíjí. Ẹ wo, ti ní mímí o. Èmi gba ò máa di ẹ́ lọ́wọ́ kún. Ti nígbà yé mi. Ìdí tí mo fi ń lọ mo pé má fẹ́ tálíkà, ó máa yé mi. Èmi máa fẹ́ ra ọjọ́ ọ̀la fẹ́mi méjèèjì. Tó bá nìkan mi bẹ́ẹ̀ ẹ sọ èmi kàn fún ìpẹ́kọ̀ wá selfish ni. Ẹ sọ. I'm not being selfish. Mọ́mí, ẹ sọ ìdí pàtàkì. Ó wà ń bẹ́ẹ̀ ẹ fi ní bí kí n má fẹ́ Kúnlé. Àbúrò mi tẹnu kó lọ fún olówó. Kí ni géènì ẹ̀ ń bẹ̀? Kí ni géènì Fọlákẹ́ níbi tó wà mọ́ mi? Lílù ni o, èmi rí géènì o, mo rí géènì o, bí pé kọ́ lù mí, kọ́ lù tèmi ta, kọ́ lù tèmi bàjẹ́ gidi. Fine. So lẹ ṣe èsì pé kí n má fẹ́ Kúnlé. Kí mọ́mí máa sọ fún mi pẹ̀lẹ́ mo ti bá sọ̀rọ̀, ó ní anga iṣu kó pa mí. Ó ní géènì o. Nǹkan tí ò yẹ. Èyí sì pé kí n má fẹ́ Kúnlé, mọ́mí kí ló ṣẹlẹ̀? Mọ́mí kò sẹ́ tó lè ní má fẹ́ Kúnlé o, mo ò sí ìrìn náà bọ́ọ̀dì tó lè ní má fẹ́. I love him. Apart from gbogbo ìyà tó fi ń jẹ, tí gbogbo nǹkan ló fi ń bá ẹ lò. Yes, he's rich. Okay. I see. For instance, kí ló ní láti ọ̀fà? Ìjì ní Kúnlé jẹ́ nígbésí ayé tiẹ̀. Ìjì kí ni ìjì máa ń ṣe? Ìjì òun kò kankan lọ́wọ́. Àmọ́
nǹkan nílọ́pọ̀ ní ìjì máa ń kó lọ. Bẹ́ẹ̀ ni. Wọ́n lè sọ pé dọ́dọ́dọ́dọ́ ẹ fẹ́ mọ ìdí tí mo fi sọ wípé kí ló fẹ́ kárí. Yes, ẹ sọ. Ìdí yẹn mo fẹ́ mọ̀. Ẹ sọ̀rọ̀ mọ́ mi. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó wà níbẹ̀ gangan. Àwọn ìdí ẹ̀ náà rèé. Abẹ́fẹ́, kí ni nǹkan tó ṣe ẹ́ náà? Láì tẹ̀gán tí mo ti dé òòpọ̀ tí ẹ bá mi sọ̀rọ̀ ó kàn dí ní. Mo pẹ́ náà kí n tó máa bọ̀ ó pẹ́ kó tó gbé kọlẹ̀. Ó dẹ̀ bá mi sọ̀rọ̀. Kí ni nǹkan tó ṣe ẹ́ náà? Aṣóòótọ́ lọ́rọ̀ táwọn ọ̀bẹ gbà máa ń sọ̀rọ̀. Pé kí ni? Pé ìfẹ́ láìsí owó ìfẹ́ burúkú. Pàápàá jùlọ mi ì tẹ ẹ̀mọ̀ òwúrí mi rárá. Òwúrí ọmọ alápàtà mi. Tọ́ ní kò lọ ra aṣọ ṣẹ́wá, tó lọ ra aṣọ funfun. Láti bí a kò mọ̀ nǹkan tó fẹ́ ṣe. Ó rò pé ilé ayé àfi kí ọkọ̀ owó kéèyàn jíyàn ni. Kí o tó máa gbé ọ̀rọ̀ ọ̀fẹ́ sọ́kàn. Ẹni bá lọ gbọ́rọ̀ ọ̀fẹ́ sọ́kàn láì tí lo owó lọ́wọ́. Bẹ́ẹ̀ ni pé wọn kan ló mọ̀ mọ́ òfin rẹ̀ fún yà jẹ̀bi. Fún de bóyá kí ó gba ó ká kó lórí ti ẹ̀rọ. Ó ga ọ́, ṣé nǹkan tó ń ṣe láìtẹ̀ kan nìyẹn? Wọ́n á dẹ̀ sọ fún mi, wọ́n á ṣàlàyé fún mi. Ókè, irú bísínẹ́sì wo ló wá rò pé o lè ṣe for the meantime at least tó máa fẹ́ jẹ lówó tó máa wà lọ́wọ́ ẹ̀? Kò mà sí kan tóbi ò lè ṣe. Iṣẹ́ ṣàlẹ́ṣẹ́ jẹ́ kówó ti wọlé. Àmọ́ kárí mi tẹ́gbẹ́ bí àwọn màmá tèmi náà lówó lọ́wọ́ àti mọ́mí mi pé ó lówó lọ́wọ́ sí i. Ohun iṣẹ́ tó wù mí ni kí n máa fi equipment rent. Wọ́n láwọn tó ń ṣe fíìmù yẹn. Wọ́n ló máa ń fi owó lálágbá equipment. Àga ti bára bọ́ọ̀sì mi gbé fún ṣàkọ́. Tí mo ti wá lóun bọ́ lọ ra sound, àgbé fún techno. Owó mi á tètè pé àmúgbà tí ò sówó kí n fẹ́ ṣe. Lágbára o. Ókè, bí èlò la wá ń sọ̀rọ̀ ẹ̀? Owó tó papọ̀ mà ní wo má ṣe lọ́nu owó yẹn pọ̀. Sọ̀rọ̀ náà, bí èlò ni? Kò ìgbówó ẹ̀ náà pọ̀ bọ̀ ó kọ̀ dín díẹ̀ ní 20 million ni. Ìyá ìgbà tí yìí wálé tí ìbá ti fẹ́ gbànú bèlè fẹ́ kólẹ̀ máa fẹ́ fi yẹn lọ́ra aṣọ àti bàtà tí màá fi máa ṣọmọ gbòòrò kówó lè máa wọlé dáadáa. 20 million naira. Owó yẹn pọ̀ díẹ̀ o. But má worry. Mo máa try láti rally around. Iye tí n bá rí gádà, at least máa kó wá fún ẹ kó tẹ́ fi bẹ̀rẹ̀ business ló fẹ́ ṣe. Àbí kí ló fẹ́? Mi lè fi kọ́kọ́. Yeke tó bá kó fún mi náà lèmi náà fi mọ̀ kọ́ tèmi náà máa ṣe. Ètò ìbẹ̀ bá jẹ́ ìdínà àwọn ọ̀ṣọ́ mi kọ̀ọ̀kan tí bá lè tà láti fowó ẹ̀ fi kún ẹ̀wọ̀n máa gbìyànjú ẹ̀. Ó ti àti sọ èmi náà kí ọkọ̀ máa dá sùn máa dájú lójoojúmọ́ kẹ́kẹ́ máa ṣe pé oníṣẹ́ méjì tí yóò ṣe tó jọ́ ọ̀rọ̀ obìnrin lọ. Lẹ́yìn ilé o. Mo ti ní kó má worry. Anything tí n bá rí gádà, wọ́n máa fún ẹ. Ṣé nítorí ẹ̀ ló ṣe wá di lóòótọ́ ẹ̀ bá mi sọ̀rọ̀, lóòótọ́ ẹ̀ bá mi ṣe láìtẹ̀ kan tí mo ti dé? Kí ló ń ṣe ẹ̀ náà? Owó ló ṣe gbogbo tán. Ká lówó wà lọ́wọ́ mi ní gbogbo ètò ìsọ pé mi ìṣe ọkàn ẹ̀. Pàtó pé mi náà mi ìkẹ́dẹ́. Bí kíkà staff lọ́rọ̀ mi ká ló rọrùn owó wà bẹ́ẹ̀. Mo ti ní mo máa bẹ owó, má worry. Ṣó ti gbọ́? Ọjọ́ ọmọ ni ó máa bá mi wà òye bó ti wà. Ìrètí pípẹ́ tèjẹ́ wò èrè ló máa ń dọkàn láàmú gan. Má worry, fọkàn ẹ balẹ̀. Ṣebí mo sọ pé mo máa bẹ wá. Ó yá rẹ́rìn, màá fún ẹ lówó yẹn. Kí lówó kí tó rẹ́rìn o. Ó yá rẹ́rìn náà. Ẹ wo bí madam, òun náà mo ti ń sọ fún yín látẹ̀kùn, kò sí nǹkan ní ilé. Kò sí nǹkan tó wà ní ibi tí ọ̀gá kan tó bá ń bẹ̀rẹ̀ sí. Kò sí nǹkan ní ilé. Bùsọ́lá, Alfa, kí ni ìwọ náà rí sí ilé? Òun náà mo ti ń sọ fún madam látàárọ̀ pé kò sẹ́ni tí inú ilé yẹn. Àwọn ilẹ̀kùn ẹ̀yìn ti ya, àwọn gíláàsì ẹ̀yìn ti fọ́, gbogbo ẹ̀ ti fọ́. Madam, ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín. Ṣé rí ọ̀rọ̀ ilé yìí mo ò lè ra ju iye tí mo sọ yẹn lọ. Inú ẹ̀yin náà ẹ wò. Ẹ rí ògbó ẹ ṣe wú. Ṣé rí bóyá kí n tó lè tà, àfi kí mi náà tún ṣe. Ṣó ti yé yín, ọjà tíyàn bá fi owó rà, owó lèyàn gbọ́dọ̀ fi pa. Mo ò lè ra ju 8.5 yẹn lọ tó bá ti tẹ́ yín lọ́rùn. 8.5 kéré.
ṣe tẹ bá mọ̀ kékeré bí aká máa padà sọ fún yìí dùn ẹ̀yin náà wò fún ara yín náà ṣe bẹ́yìn náà rí ṣé gbogbo ọ̀dà tó wú yìí gbogbo ewu yìí mo gbọ́dọ̀ tún ṣe kí n tún paint ni mo lè rí ta dáadáa but nítorí àwọn kankan tẹ́ ẹ sọ ó ti yé yín gbogbo ògiri tó wú yìí tí n bá tún ṣe wọn ò lè ra dáadáa lọ́wọ́ mi. tí ò bá kí n ṣe nítorí àbẹ̀fẹ́ kò yẹ kí n ta lẹ́yìn ní 25 o it doesn't worth it. ẹ wò madam kí ni nǹkan tẹ́ ẹ ń sọ báyìí. ó kù sọ́wọ́ yín o. nǹkan tó ṣe ni pé tí bá ti gba 8.5 ẹ máa tẹ̀lé wa dé ọ́fíìsì báyìí ẹ máa fún wa ní necessary document tó yẹ kẹ́ fún wa ẹ dẹ̀ máa sign ó ti yẹ ẹ̀yin náà máa sign àwa náà máa sign but ẹ kí n sọ fún yín 8.5 yẹn ẹ lè gbà kó pé o. kí ló ṣẹlẹ̀. yes mo máa yọ commission tèmi náà kí ni gbogbo wàhálà tí mo wá ń ṣe káàkiri ọmọọṣẹ́ mi tó dúró rè máa gbowó àwọn tí ètò àwọn colleagues ẹ̀ tó kù náà máa gbowó. commission again. yes tẹ́ bá yọ commission ewu ló máa kù ní wọ́n. no ẹ ní sọ̀rọ̀ ṣó ti yé yín ṣé rí commission tí mo máa yọ 250 ni ẹ̀yin dẹ̀ máa gba 8.250. ok. pé máa jẹ́ náà. ok kò sí problem. Mo really appreciate gbogbo effort ẹ nínú ayé mi because tí ó bá kì í ṣe pé wọ́ọ̀dù ó ṣeé ṣe kí omi ti gbẹ lẹ́yìn ẹja mi in fact àwọn ayé máa ti ṣe ẹyẹ mi so mo really appreciate ẹ gan-an agbọ̀rọ̀ lọ mo dẹ̀ lé ever in my life láti jẹ́ kí omi jábọ́ lójú ẹ well mo appreciate ẹ gan-an iṣẹ́ ló dàbí olùgbèjà fún mi Ọlọ́run ó dàbí olùgbèjà láyé mi òsíkárí mo rò ní láyé mi mo rò pé bó ni màá gbé gbà but inú mi dùn pé mo pàdé ẹ gbogbo mo fẹ́ tó láti kọ́ rẹ sáà ni pé owó tó kó fún mi mo ní kó fáwọn ní equipment. That's good. in fact ìgbà tí mo lò bẹ báyìí bí pa àwọn kan ti ń retí mi tẹ́lẹ̀ kódà àwọn èèyàn ti ń pè mí fún equipment pé àwọn fẹ́ lò bọ̀ mo ní kọ́ ní ṣoṣo pé kò tí land so mo fẹ́ ní kí n pè pé bọ́lá yìí fẹ́ ṣe ọ̀rọ̀ balance tó kù kò tí fàdé gba gbogbo kan tí mo fẹ́ ráyè náà tí mo bẹ̀rẹ̀ sí ń pawó gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe fún àkáǹtì rẹ̀ máa send owó yẹn sí. so of course ó wá dàbí joint business bí business ọkọ àti ìyàwó ọtí ọ̀sítà so mo fẹ́ ní kí n pè kó má lọ di wàhálà sí mi lọ́rùn tí wọ́n ní kí n fẹ́ gbónú padà wọn lè kó fún mi mọ́ mo fẹ́ ní kí n sọ fún ẹ ibi dẹ̀ ní kó fún bẹ́ẹ̀ tí wọn kò wúrí mi tán ìní anything lẹ́yìn ìwọ tó bá kú láyé báyìí kò sí wọn tó kú mi kú mọ́ tó ní ìmọ̀kọ́ tí mo fẹ́ ṣe báyìí. Àbẹ̀fẹ́ mo ti ní kó fọkàn balẹ̀ mo máa fún wọn ní balance tó kù Ọlọ́run tó ṣe ètò kó fún wọn ó máa ṣe balance tá a máa fún wọn náà. Really? ẹ náà ó dẹ̀ fọkàn balẹ̀ mo máa fún wọn. ìṣẹ̀lẹ̀ àmẹ́jà ni kó má dàbí pé bóyá wàá sí mi dé ìdajì ọ̀nà àwa padà nítorí pé mo ti fẹ́ rówó tí màá fi complete owó tó kù kan tó ń ṣe mí nìyẹn. má wọrí mo máa fún wọn balance tó kù. tó bá sọ bẹ́ẹ̀ ní mi á dùn ló má yẹ ká jẹ́ kó pẹ́ tètè bá lọ kó síbi kan tó wá ti ń pẹ́ ju kéde kan mí ètì ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà táwọn ọ̀rẹ́ bí wọ́n ṣe rí wọ́n rí tíṣe tí wọ́n ní pé wọ́n rẹ́dí láti support ọkùnrin tó bá rúbìnrin tó tún fọkùnrin lówó tó ń dúró tì wọ́n má fi wọ́n kó obìnrin yẹn gọ̀ ni bọ́n rí pé wo ti ẹ̀ wo bẹ̀ pẹ̀lú bó ṣe wo bẹ̀ náà Ọlọ́run lè fìyà jẹ lágbára Ọlọ́run mi ló yẹ lé ever ní ayé láti fìyà jẹ ṣùgbọ́n mo appreciate ẹ̀ gan-an ó ṣe gan-an. àmì kò tọ́pẹ́ at least nǹkan tó fẹ́ fowó ìṣe yìí náà tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún ó máa wúlò fún àwọn méjèèjì. bí wọ́n ṣe rò gbogbo wọn rí bẹ́ẹ̀ kẹta ìwọ mọ bẹ́ẹ̀ fún mi ní gbogbo kò bá ní tó yá jù báyìí lọ kò mọ bẹ́ẹ̀ Ọlọ́run ṣàánú mi. fọkàn balẹ̀ má wọrí mo máa fún wọn balance ṣọkàn dẹ̀ ti balẹ̀ ń sìn. ó ti ń tọ́ láti balẹ̀ díẹ̀díẹ̀ bọ̀ kó tó lọ náà mo mọ̀ pé má balẹ̀ ìtumọ̀ pé kó bá ti lọ tó máa fẹ́ fún mẹ́kọ̀ọ̀kan ṣáà ni. má wọrí mo máa fún ẹ léyìí tó kù. Are you sure? Yes, mo máa fún ẹ. Are you sure? ọkọ mi olówó orí mi ìdùnnú mi Àbẹ̀fẹ́ àyìn gbèrè bí ẹni tẹ́gbẹ̀ẹ́ ń dùn ẹgbẹ́ òdùn ẹ̀ akọ́nà fi ń ṣe nílé bàbá tó bí ẹ lọ́mọ. Àbẹ̀fẹ́ níṣe lẹ̀rù ń bà mí kò tiẹ̀ má sọ fún mi pé ò ṣe mọ́ ó dàbí pé kò tiẹ̀ má kónú ayé mi mọ́ títí láéláé tó bá kúrò nú ayé mi níṣe ni mo lè fi wé
ẹ̀mí tó kúrò nínú ara. Kò sí nǹkan kan nínú ara yẹn mọ́. Wo ẹ̀rù ń bà mí, ọkàn mi ò balẹ̀. Kẹ́misọ́lá. Mo ń dẹ lóhùn. Gbogbo aláàpamọ́ ẹ̀ ọjọ́ kúrò tí máa forí sọ náà ni. Má jẹ́ kẹ́rù báyìí. Ṣé ilé ayé ò kéré gan? Àmọ́ bẹ́ẹ̀ kò mọ̀ pé mi ló yẹ kí n máa bẹ̀rù ẹrù tó ń báyìí. Bẹ́ẹ̀ ni mo mọ àwọn olówó ọlọ́lá tí wọ́n ti dẹnu fẹ́ kọ́ ẹ tó fi kọ̀ọ̀kan rò ó wá wò mí sùsù. Ó lè sọ pé mi ló fẹ́ fẹ́ bí ẹni dá mi lọ́lá nù. Ṣé máa pa ọ̀tọ̀ ẹ̀? Mo ò lè ever fẹ́lẹ́ láyé. Òkè wọ́n náà kọ́kọ́ wò láti bí. Ṣó rọrùn fún ọkọ̀ ojú omi kó dá wà lórí omi kó lè dá máa rìn lọ láìsí awakọ̀ ẹ̀? Kò sí. Ìwọ ni awakọ̀ nú ayé mi. Tó o bá sí nínú ayé mi mọ́, ọkọ̀ ojú omi máa kọ́ takú sórí omi tí ò gbọ́dọ̀ ọkọ̀ tó fẹ́ lọ mọ́. In fact, tí dàmú bá pọ̀ jù, omi lè di ojú ẹ̀ ṣubú tó máa ṣe ìjàmbá fún. Wo mo ò lè ever láyé fi ẹlẹ̀ láyé àti láyé. Mi ì lè fi ẹlẹ̀ olóore ló jẹ́ ọmọ ayé mi. Kò possible fọkànbalẹ̀. Èmi àti ẹ̀ àjọ lẹ̀pọ̀ ní búrẹ́dì àti bọ́tà. Kò sẹ́ni tó fẹ́ yà wọ́n. Fọkànbalẹ̀ má bẹ̀rù. I'm for you. Are you sure? Of course, má bẹ̀rù. Má bẹ̀rù. Okay, ọkàn mi ṣe balẹ̀ ń sìn. Okay. I love you so much. Mo ò lè ever láyé mi fi obìnrin mi fi replace ẹ̀ láyé mi. Mo ò lè ever láyé mi fẹ́lẹ̀. Iṣẹ́ ló ti dàbí egungun nínú ayé mi tí ò ṣe yọ kúrò. Mo ò lè fẹ́lẹ̀ láyé àti láyé. Hello, baby, believe me. Ní tabaru gbà mí máa ṣe, wọ́n máa rò kúrò. You know what? Ẹ̀kẹ́bẹ̀kẹ́ tó kọ́. Okay. So wà lè fi ẹ̀rọ ọgbẹ́ díẹ̀ tó ó ṣeṣe kọ́kọ́ ẹ̀ tó ṣe padà. Máa rò kúrò. Mo ò lè fẹ́lẹ̀. Ṣé ti bọ́? Okay, mo ti bọ́. Kò lè wọ́n pé tí bá tún dé jù báyìí lọ. Má tẹ̀kẹ́. Kì í ṣe gọ̀. Ẹ wo àǹtí, ṣé ẹ mọ̀ nǹkan understand nǹkan tí mò ń sọ ni? Bóyá ẹ get mi, níbí báyìí ló ń gbé náà abẹ́fẹ́. Ṣé mi ò ṣíléyà? Mi ò ṣíléyà. Àmọ́ nǹkan tí mò ń sọ, níbí báyìí ni. Ṣé bíbí lèmi ń gbé? Mi ò dẹ̀ ṣẹ̀dé bí kì í ṣàná kì í ṣe jẹ̀ta. Kò sẹ́ni tó ń jẹ́ bẹ́fẹ̀ ń bì yìí. It's like pé Miss of Tiwa o, bóyá kẹ́ check the other side yẹn, bóyá lè get there abẹ́fẹ́ or whatever tell me. Àǹtí mo mọ̀ nǹkan tí mò ń sọ. Ó kàn fẹ́ sọ mi ìṣíléwọ̀ àbí ṣé mi ìṣíléwọ̀ níbí báyìí náà ni. Ṣàní kò sẹ́ni tó ń jẹ́ bẹ́fẹ̀ ń bì. Níbí báyìí ni. Ẹ kú kàlẹ́ o. Daddy, ẹ kàn sà. Ẹ jọ̀ọ́ sà. Ó dẹ̀ pé wọ́n understand nǹkan tí mo sọ. Abẹ́fẹ́ ni mo béèrè, mo ò ṣíléyà bí báyìí ló ń gbé ọkọ àfẹ́sọ́nà mi ni. Ó sú mi o. Ọkọ àfẹ́sọ́nà mi ni. Wọ́n láwọn wá Abẹ́fẹ́. Kò sẹ́ni tó ń jẹ́ àbẹ́yìn mọ̀ ìgbé. Ọ̀tọ̀ ló sọ. Mi ò sọ fún yín. Ọmọ ránran ìkágbèmí ò ní jẹ́ báwọn. Ìkágbèmí. Báwo ló ṣe wá jọra wọn? Ìkágbèmí Abẹ́fẹ́ kó jọra. Ó kọ ẹ pọ̀. Òun ní jẹ́ Ṣínẹ́gì, òun ló ń já Bíọ́dún. Òun ló já Tìfọ́tì. Ìkágbèmí. Gbogbo orúkọ ní jẹ́. Àmọ́ mo yọ̀ fún wọn o. Ó ti lọ gbé èkó. Mo bá rà kúrò, ó ti dé ìlú. Bẹ́ẹ̀ni. Ìlú kí ni? Ìlú òyìnbó gangan. Ìrọ̀lẹ́ ayédè ìbò nínú ló mọ̀ ọ́nú o, inú di pàbí. Ọkùnrin wicked o. Wọ́n wà sọ bẹ́ẹ̀. Kí wá ṣọkùnrin lásán yìí? Kì í ṣe gbogbo ọkùnrin o. Àwọn ọkùnrin tí wọn ò fi owó tọ́ ló máa ń wà bẹ́ẹ̀. Because ká sọ pé ọmọ tó fowó tọ́ ni, tó ní owó ni, kò ní gbà lọ́wọ́ mi kó tún fìyà jẹ mí. Sí, lọ́sẹ̀ tó fi máa ń lọ pé ẹ mọ̀ fẹ́ tálíkà. Tó kù mi ò fẹ́ kí ìyàwó jẹ mí kó jẹ iná. Mọ́mí. Kí ló tẹ̀ sọ fún mi, mọ́mí? Béèrè lọ́wọ́ mi ni. Mọ́mí. Ṣé kí n máa sọ fún ẹ? Mọ́mí. Ọ̀fẹ́ gbọ́n ni, you're too stubborn. Mọ́mí ẹ sọ fún mi. Bá ti tètè sọ fún mi pé kò tó ṣẹlẹ̀ nílé yìí. Mọ́mí. Ló wá ṣẹlẹ̀. Mo ti lóyún fún Kúnlé.
Ìfúkúlẹ̀ mọ́ mi. Mo ti lè ìfúkúlẹ̀ mọ́. Olóyún ìfúkúlẹ̀. Láyé mi ò ní gbà. Oyún ọ̀fọ̀ ni ẹ. Báwo ni mo bá sọ? Olóyún ìfúkúlẹ̀. Ṣadé. 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 Ẹ̀wọ́n ni mo fi tẹ̀. Wọ́n mi sọ̀rọ̀ ìjàlẹ̀. Dídé mú mi ẹ̀ tẹ̀. Ẹni bá ń lékun méjì láyé ó lè padà pàdánù gbogbo wọn. Ẹni bá ń lékun méjì láyé ó lè padà pàdánù gbogbo wọn o. Ṣọ́ra ṣe nílé ayé ó ní kó ogun lọ títí. Ṣọ́ra ṣe nílé ayé àtúbọ̀ tán dé tán o. Wọ́n ní kó bọ́ sí ibi kó ṣe tó. Ìwọ níwọ ò lè ṣe tó. Níyì, kí ló ṣẹlẹ̀? Ọkọ mi. Mama kò bá mi. Kí ló ṣẹlẹ̀? Mom, so you can actually ask me kí ló ṣẹlẹ̀. Like, why are you acting like you don't know nǹkan tẹ́ put me say? Yes, gbogbo nǹkan tí mo ń go through yìí, all this emotional trauma, you caused it. Why? You pushed me into it. Mo wà nílùú tí mo wà lọ yẹn. I was living my best life. I have girls all around me. They all want to date me. And I have people I was dating over there. Ẹ̀yin lẹ sọ pé pẹ́pẹ́sẹ́ kí n wá marry. And I told you, okay, let me pick one from àwọn tí mo ń gbé kiri there. You said no. Anyway, as an African guy, I should come home, kí wá fọ́mọ Olúwa, kí wá ṣe kíníkan, which I agreed. Mo feel okay torí mo fẹ́ respect òbí mi. Fọláṣadé tó jẹ́ pé nígbà tá kéré, òun ló máa ń bẹ́ mọ́ mi tó máa ń clinch mọ́ mi. Mo wá dé, Fọláṣadé wá dé ẹni tó ń bá mi sọ́tún, bá mi sósì, tó ń ṣe mí bíi pé mi ò tiẹ̀ jámọ́ nǹkan kan. Èmi. No, ṣe wá rí ibi tí kéèyàn níyàn fẹ́ respect òbí èèyàn, ṣiṣẹ́ rí ibi tó bá mi dé, and you telling me pé kí ni gbogbo nǹkan tí mo ń ṣe. Mom, please, just let me be. Ẹjọ́ ẹ fi mí lẹ̀, please. You have to calm down. You have to calm down. Ọmọ tó ti fi sílẹ̀ for long. So mo pé tó bá tó ẹ̀ṣẹ̀ dé ìsinmi ṣe máa build love yẹn padà. You have to find a space in her heart. But Mom, oh my God. I am trying. I've tried severally. Mo ti pé, okay babe, kí ló fẹ́? Let's talk. Let's go for dinner date. Let's do this, let's do that. Ó ní pé rárá kò gbà. It's beyond dinner, my dear. It's beyond dinner. Wo nice car. Mọ́tò mọ́mí ẹ̀ ló ń lò náà. Ra mọ́tò títí ẹ̀ fún. Tó bá lè ra mọ́tò títí ẹ̀ fún, inú ẹ̀ á dùn. Make her happy. Make her fall in love back. Òun náà love yẹn máa padà. Kó lè tètè ṣe kíní báyìí. Báwo ló ti lọ́pọ̀ wa tó ti lọ náà? Oh, no, mom, please wait. I need to jẹ́ kí n get nǹkan tẹ́ sọ rightly. No, are you saying now that I should buy my love? No, you're getting me wrong. Are you saying that I should buy my love? No. No, because me understand. Tó bá ti di pé because I want to make her to fall in love with me, because I want to get her attention, that I have to gift her something. Yes. No, anything mo fẹ́ fẹ́ yìí mi ò bá ní fling o. It's not like I just want to have like flings with her, then kí n jẹ́ kó máa lọ. This is the person I intend to marry. Yes. The person I want to spend the rest of my life with. Ẹni tó jẹ́ pé all my wealth, everything tí mo ní automatically ó máa jọ di tara méjì. So why tí mo ṣe máa ní ìdàtí fowó rà fẹ́? Ọmọ mi ò fowó rà fẹ́. Ìyẹn ṣe pé o fowó rà fẹ́. O fẹ́ fi owó gba ìfẹ́ ẹ̀ padà. Just let her know. No, mommy, that is not going to work with me. Please. Just show your love to her. All what she needs now is your attention and love and care. This is crazy. Bó jẹ́ wig ló lè ra, expensive wig, buy it. Bó jẹ́ agbó ni anything. Bọ̀ mọ́tò tó bá rà fún inú ẹ̀ náà àdúrà mọ̀ pé ẹni yìí nífẹ̀ẹ́ mi lóòótọ́. Òun fi owó show ara ẹ̀ lọ́wọ́ náà ń pèsè fún ẹ̀ náà. You are okay. You are okay. My dear, kọ́kọ́ sọ tọwọ́ ẹ̀ sílẹ̀. Sọ tọwọ́ ẹ̀ sílẹ̀, gbáwó ló tẹ̀ wá. Sọ sílẹ̀, tọwọ́ ẹ̀ sílẹ̀. Báwo ló péré ọkọ mi? Jọ̀ọ́, tí ẹni mo kúkú ń ṣe. Tí ẹni mò ń ṣe jọ nítorí Ọlọ́run, my dear. Tí ẹni mò ń ṣe. Tó bá ṣe gbogbo tí mo ní kó ṣe yìí sí, wọ́n gan á rí yàtọ̀. Tí ẹni mò ń ṣe.
mi ṣáà lè rí nǹkan tí ò dá lẹ̀ kí bẹ̀rẹ̀ sí tí ẹ̀ sọ́nà tí ò dá. Jọ títí ẹni mò ń ṣe. Just calm down. I've had you. Fún ní àsìkò díẹ̀. She takes just some time. Just give her time, please. I've had it. Ọkọ mi. Ọba tó gbọ́. Wá. Ìwọ lẹ kó oṣù tó sunu lé mi. Ṣé mi ò kìlọ̀ fún ẹ? Mi ò bá ẹ sọ títí. Mo ní mi ò fẹ́ rí ẹ lẹ́yìn ọmọ bọ̀bọ̀ òṣì yẹn. Tálákà. Ọmọ tí ò níbi tí ò níra kankan. Ìwọ wà lọ lóyún fún. Gbogbo jọjọjọjọjọjọ. Èmi ò kàn ṣọjọ ẹ fún ẹ. Sórí ìyá tó máa jẹ. Pọ̀rípọ̀ gbá ẹ. Ó dúró dé iwájú báyìí. Ọ̀yá. Lọ sókè kó lọ kó aṣọ mi kó lọ fọ. Wá. Ó gbọ́dọ̀ lo washing machine mi o. Ṣùgbọ́n má sọ ẹkú ní ojú ẹ̀jẹ̀ rẹ. Mo rò pé o gbọ́n gan ni. Ní Jídé dẹ̀ wá sílẹ̀ lọ́jọ́ sí tó ń sọ̀rọ̀. Ṣé o fi ẹ̀rọ ọpọlọ rárá? Ó mọ nǹkan tó tọ́ fún ẹ láti ṣe. Ó yá, máa fẹ́ lọ fọṣọ fún mi jàre. Jẹjẹrẹ jẹni lóde ayé o. Wọ́n ní kí wọ́n fáró palẹ̀, wọ́n ṣe yẹn tán. Ìdálẹ̀ tún ta ó jẹ ní òun láàrin o. Mọ̀nàmọ́ná ti ṣàríyá ẹ̀bọ̀ olúwo gbogbo láyàwó gbogbo. Pẹ̀lú ní ti yá. Owó gbogbo mórí. Látọ̀pẹ́ ká ló fẹ́ lọ́wọ́ mi jẹ́ bẹ́ẹ̀ bí èyí bí wọ́n kó ṣù. Ó ti rọ̀ ìyá jẹ́ olùkọ́ báyìí. Ọjọ́ ìṣòro la máa ń mọ̀ ọ̀rẹ́ o. Ọ̀rẹ́ tí ò bá lè gbani lọ́jọ́ ìṣòro kí wá láǹfààní ọ̀rẹ́ tó ń ṣe. Èmi náà mọ̀ pé tó bá jẹ́ pé mi ni mo wà nínú position tó wà yìí ni ó máa help èmi náà. Kò sí problem, kò sí wàhálà. Ṣebí kókó wá sílé kó wá gbé ni. Ìgbà tí ó ṣe pé tó bá dé bíbá ó fẹ́ gbélé mi lọ. There's no problem. Kò sí wàhálà. I'll be so happy to help you. Kí wá ni mọ́mì ń ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀? Wọ́n ṣe máa ní kó jáde kúrò nílé just like that. But it's not nice pẹ̀lú oyún nú. Ọ̀gá. Ọkọ ẹ̀ ń kọ́. Ṣé òun wà nílé tó lè lọ gbé ni? It's okay. It's fine. It's fine. Ilé ni ilé ẹ̀ máa bọ̀. You can stay for as long as you want. No problem. Okay then. Bye. Sori, nǹkan tí mo fẹ́ bá ẹ sọ kò pọ̀. But níbi tá a bá dé dúró yìí ó dà pé I am of the opinion I'm not going to pay this rent anymore. Ìwọ ló máa san rent ilé lọ tí owó ilé bá ti dé. No, ibi tí ó máa padà lé sí nìyẹn because I don't know how you expect me to be comfortable with you. Okay, ìgbà tó fẹ́ sanwó ilé ìwọ nìkan ló fẹ́ máa gbélé. Àbí? Ó mọ̀ rẹ̀ kan wá ìyẹn sì ṣe faramọ́. Kí wá tún ní tó lóyún tó tún lọ mú wálé? So I cannot have a private time with my babe anymore. Èèyàn kan wà nínú yàrá bẹ́ẹ̀ yẹn, a máa kùn lọ, a máa kù rọ̀. How do you expect me to be comfortable with that? Sori ibi tá a bá dé dúró yìí, tó bá ti mọ̀ pé ò ní wá nǹkan ṣe sí, then that means tí rent bá ti tán, ó máa sanwó ẹ̀ fún ara rẹ̀ lọ. Johnson, ṣùgbọ́n tó bá sọ pé ò sanwó bíbá iná, kó dàbí ìgbà tó ṣíde ní síta. It's like
You've left me open. Ó ti tú àṣírí mi síta fáráyé. Tó bá sanwó bíbá ìjọ bó ní kí n sanwó tí mo fẹ́ fi sanwó bíbá yìí. Truly, mo sọ fún pé èèyàn kan ni, but ìwọ náà rí pé ó ní issue, ó ní problem kan. Mo dẹ̀ gbà sọ́dọ̀, pending the time she will give birth. So, with time, ó máa lọ. Okay. I'm sorry. So o jẹ́ general overseer church kan tí èèyàn bá ti ní problem tó máa gbé problem ẹ̀ wá bá tó máa bá wọn solve ẹ̀, àbí? No, I'm begging you. Shuri, okay. Nǹkan tó sọ. Màá wá nǹkan ṣe sí. Ọmọ pé mi ò kò lè lọ bá bẹ́ẹ̀ yẹn kí n sáré sọ pé kó máa lọ. Tó bá kàn lè lọ bá bẹ́ẹ̀ pé kó máa lọ, wàá ṣáà lè lọ bá bẹ́ẹ̀ láti sanwó ilé tó bá ti di pé rent yẹn ti due. So ìkan ló máa múnú méjèèjì, you cannot eat your cake and have it, alright? I understand you. It's okay. It's fine. Mo ti gbọ́ ogun nǹkan tó sọ. If that's what you want. Ibi tó sọ̀rọ̀ dé actually, ó yé mi jù bẹ́ẹ̀ lọ. I will do something about it. Okay. Sure. Not a boy. I'm sorry. All right. I will do something about it fast. Okay. I'm sorry. Babe. Kí ló máa jẹ? Ebi ò pa mí. Why? Tó ti rí olóúnjẹ ìyá, ebi ò pa mí. Stop, Joe. Ọlọ́run náà mọ̀ pé mo ti try fún ẹ tó. Tí mo ṣe ń lé ayé èyí náà ti tó. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo ẹkún tó ń sun yóò lè help. Kò lè help. Kí ni? Kí ló ń pe Bọ́lá sí tó fún sí? Kí ló ń pè mí fún sí? Ṣé mi ò tí try tó fún ẹni? Ẹni tó sanwó ilé ìtọ́ gbé mi sílé, ó ní pé òun ò fẹ́ nínú ilé òun mọ́ ọ, pé kó máa lọ. Tó bá ṣì wà nínú ilé yìí o, tó ṣì ń bá mi gbé o, wípé òun ò ní sanwó ilé mọ́. Jọ sọ fún mi, ibo ló fẹ́ kí n ti rówó? Ibo ló fẹ́ kí n ti rí? Èmi náà dẹ̀ ti ń wò pé tó bá ti bímọ ẹ tán o, tó ti padà sí single life. Ó lè padà wá kémi àti ẹjọ́ máa ṣe kí àjọ máa live single life ní Dubai. Mo láti tó torí Ọlọ́run mi ò ṣe é. Torí Ọlọ́run mo fi pé. Ó ṣe mí lọ́nà wọn ò fi gbà kú. Sórí bá ṣe ń gbénu ilé yìí wà láìtẹ́lẹ̀ tó bá jẹ́ pé tèmi nìkan ni ó lè sùn kó ṣe farafara tó máa fi bímọ but olórí oko ti lóhùn fẹ́. Mo láti tó fẹ́. Wo ọmọ tó wà nínú mi bá ti ẹ̀ ṣe mú kí mo gbàgbé mo ṣe. Ṣé wàá rí ibi tábàdé yìí? Ó ṣe mí. Ṣadé ó ṣe mí. Ó ṣàrí bí wọ́n ń ṣe sí Bídèmí nílé. Ó ṣàrí bí wọ́n ń ṣe sóhun pé mi ò kanra mọ́ ọ̀wọ́ náà, mi ò kanra mọ́ Bídèmí. But Bídèmí is single, she's not pregnant. Ìwọ rẹ̀, oyún rẹ̀, kò sọ́kọ, kò sí kọ̀ọ̀kan tó ń mú, kò sí kọ̀ọ̀kan tó fi ń support inú ilé yìí. Ẹni tó dẹ̀ ń wá sí ibà tó ní privacy, ó lóun ò fẹ́ kó máa lọ. Ó lè máa sí ibà kó máa rẹ́ni tó máa gbin every minute. Ó dẹ̀ ń sọ pé ní wo ilé ayé yìí ó gbẹ̀gẹ̀ gan. Ibùdó tí a bá gbólóyún sílé tí nǹkan bá lọ ṣe nǹkan, gbogbo ibi tó ti ń gbé tó ti ń ṣe kíní kan tí alternative ṣe nǹkan tó kò ní ṣe mí. Wo tí kò bá ṣe bí a kò ṣẹ̀ṣẹ̀ lọ́nà ibikíbi tó bá fẹ́ lọ kọ́kọ́ orí ṣe ń bẹ̀ kò ń ṣe bíbà tó lọ́nà. Jọ̀ọ́ ṣàánú mi. Ṣàánú mọ́ mi. Ẹ̀yin máa dámọ̀ emotional blackmail rẹ o. Emotional blackmail ló ń pe léyìí o. Èmi ò dẹ̀ like ẹ̀, mo dẹ̀ ti try fún ẹ tó. Mo try o. Tí wọ́n bá dé tó ń sunkún sí ọmọ àyọkọ́ bí mo ṣèkà fún ẹ ní o. Ọmọ àyọkọ́ mo ṣèkà ní náà. Kí ni mo ti ṣe ń sìn? Ó kọ̀ lọ́kọ bímọ tó bá ti di single girl kó padà wá sí ibà. Ṣé yẹn tún le? Kò síbi tí mo fẹ́ lọ. Wá ni. Bọ́lá ti tó pèsè ọmọ mi. Bọ́lá ti tó. Okay, ìgbà tó ń sọ ń sọ pé kí n pity ọmọ. Ṣé ọmọ yẹn ni ó máa kó bí 1.5 billion naira fún yín sì ti máa sanwó lé? Àbí ìwọ ló máa kó fún mi? Ṣadé, má bínú jẹ́. Fáìn tí tó fi máa lọ. Ṣadé. Báyìí torí Ọlọ́run àbí kí n dẹ̀ bẹ́ẹ̀ bọ́n yọ sínú omi kó jẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Jókòó náà. Jókòó kó farabalẹ̀ jọ pẹ̀lẹ́. A ní kó gbà sí wàá sùn bí a tó bá sùn díẹ̀ tó bá máa fi jí àwa àti fi bẹ́tà. Ibi tó ṣèyí ó mọ̀ nǹkan. Jẹ́jẹ́ bí a kò tiẹ̀ sùn tó bá dọ̀la máa lọ sí ọ̀dọ̀ àwọn eléwé ọmọ àbí báwo kí wàá fẹ́ ṣe báyìí mi ò lówó tá a fẹ́ lọ tá a máa lò lọ hospital mo
dẹ̀ sọ fún ẹ mo ní kó dúró sọ́dọ̀ mọ́mì kó dúró sọ́dọ̀ wọn kí ni mo mọ̀ tí mo fẹ́ ṣe báyìí kí ni mo mọ̀ tí mo fẹ́ ṣe báyìí kí la máa ṣe nítorí mi ò lówó tí mo fẹ́ ná lọ́sibítù mi ò lówó o pẹ̀lẹ́ 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 kí la máa ṣe ìwọ lọ wàhálà ò ní lè lọ pẹ̀lẹ́ ó mọ nǹkan kan tí ẹ ṣe ìfẹ́ yẹn yà sí tọ́ tiẹ̀ pẹ̀lẹ́ ìyàwó pẹ̀lẹ́. Hello mọ́mì dáadáa la wà mọ́mì ẹ wò èmi ti ṣe gbogbo findings mi o mo ti pe gbogbo àwọn èèyàn wọ́n dẹ̀ fi ń yé mi pèsè ọ̀dọ̀ ọkọ ẹ̀yìn olórí burúkú yẹn ló sùn sí. èmi ní àdírẹ́sì lọ́wọ́ mo ní àdírẹ́sì yẹn lọ́wọ́ mo mọ ibi tó mo mọ bẹ̀ dáadáa tẹ́ bá fẹ́ ká lọ́nsìn gan mo rẹ́dì láti tẹ̀lé yín lọ. màá wá sọ́dọ̀ yín láàárọ̀ la àmì mà àmì kò sí problem ma ó dàbọ̀ ma. inú máa jẹun ọmọ ìdádámọ̀ ẹ̀ máa burú o. Ìwọ ò ń dalẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ó dúró sí ìbáyé ò ń bì tí ọ̀rẹ́ ẹ̀ jọ̀bọ̀ fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ nù. Nígbà tó ń júwe pé ọmọ yẹn ilé ọkùnrin ló lọ sùn tó ń sọ fún mọ́mì kí ló fẹ́ géèdì kìíní iná ṣé kọ́ ọmọ yẹn àtọkọ ẹ̀ tó ń bá fẹ́ra mọ́ ìwọ ló fẹ́ wá fẹ́ torí ó yẹ kí n bí ẹ o. kò tẹ̀ lè fẹ́ mi ni bó kí ló dé gan-an ṣé kí n má sòótọ́ ni. bẹ́ẹ̀ni òṣì lọ olóòótọ́ òṣì olójú ṣí oṣì o ó fi ẹ̀jẹ̀ sínú òtútọ́ funfun jáde sọmọ yẹn get out jọ tó bá yà máa sọ fọmọ yẹn pé ọ̀rẹ́ ẹ̀ ni high service ó ti pọ̀ jù fún ẹ let me tell you o stupid idiot dẹ̀ ni ẹ ṣé gbogbo tó ń ṣe yìí ó máa lẹ́yìn o mo ti sọ tèmi fún ẹ èmi fún mi gan mo máa ní láti wà careful tó ti ń dìtẹ̀ àwọn èèyàn tó ń dalẹ̀ tó ń ṣòṣì yìí èmi gan fúnra mi kí n gbé ara mi pamọ́ look here watch out ó máa lẹ́yìn. ẹyin tí bó john torí Ọlọ́run ṣé nínú gbogbo nǹkan tí mo sọ sí ṣé mo parọ́ ìgbà téèyàn lọ sùn ọ̀dọ̀ ọkùnrin tí mo dẹ̀ sọ fún mọ́mí ẹ̀ pé lọ sùn bẹ̀ ṣé kí wọ́n máa parọ́ ọmọ ni. mo parọ́ CCTV ayé kò tọ́ olóòótọ́ ayé ó parọ́ òótọ́ ló sọ dúró ó ṣe pé gbogbo ọ̀rọ̀ kì í ṣe èyí wọn náà lókè ó máa lẹ́yìn tó bá jáwọ́ ṣó ti gbọ́. nǹkan tèmi bá rí lèmi máa ń sọ nǹkan tí mo bá rí mo máa ń sọ. kó sì lẹ́yìn ká wà yìí náà kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ náà tí òun lẹ́yìn náà kàlẹ́ fún apàdà lẹ́yìn náà ni. a lẹ́yìn fún ọjà. Babe, I'm coming. Mo ti ṣe tán, mo ń bọ̀. Jẹjẹrẹ ń jẹ ní lóde ayé o wọ́n ní kí wọ́n faró palẹ̀ wọ́n ṣe yẹn tán ìdálẹ̀ tó ń dùn ìdálẹ̀ tó ń ta ní oúnjẹ ní ohun tá ní wọ́n mọ̀nàmọ́ná ti ṣàrúdà ẹbọ o olúwo kókó àjàwó kókó irun orí owó kókó mórí olúwo kókó àjàwó kókó mẹ́tò ìkànnà ẹsẹ̀
owó kókó mẹ́sẹ̀ oníwó kókó ajá kókó irú orí owó kókó mórí àrí oníwó kókó ajá kókó ìfẹ́ kan náà ẹsẹ̀ owó kókó. Madam ẹ kú ọ̀rọ̀ mọ́ ẹ̀yin náà rí i pé ìgbà tẹ́ ti ń wá ẹ rí i pé ọmọ yìí ti ń respond sí treatment dáadáa. bẹ́ẹ̀ ni dókítà mo rí ẹ ṣeun mo dúpẹ́ Ọlọ́run wà pẹ̀lú yín àmín Ọlọ́run ẹ̀yin náà ò ní rírú ẹ̀ lágbára Ọlọ́run. àmín Ọlọ́run ẹ ṣeun. Madam mo kàn ń observe nǹkan ni. kí ni yẹn dókítà. ẹ ṣe rí ẹlòmíì tó bá lórí sick bed báyẹn ó lè jẹ́ pé music ló máa gbọ́ tó fi máa ṣe kíni tó fi máa padà wá sínú ayé dáadáa. bẹ́ẹ̀ni ṣé o ti God bless you. ṣé wàá rí ọmọ yín ó máa ń dárúkọ kan wọn wá ní orúkọ tó ọmọ yìí ń dá orúkọ dáadẹ ló máa jẹ́ kí lórúkọ tó máa ń pariwo ń gbogbo gbà yẹn ni pé ó kò máa jáde lẹ́nu ẹ̀ wúyẹ́wúyẹ́ kúnlé mọ́ ó dàbí pé ọmọ yìí ó ní ìdíkúnlẹ̀ yẹn kó wà lẹ́gbẹ̀ẹ́ lórí bẹ́ẹ̀dì yẹn ta ni kúnlẹ̀ yẹn madam. dáàdì ẹ̀kọ́ ló ń jẹ́ Kúnlé. olórí burúkú máa ṣàǹfààní tó fún lóyún tó tún gun lọ́bẹ̀ ló ń jẹ́ Kúnlé tó ń da ẹ̀mí láàmú. òun ni Kúnlé yẹn. bẹ́ẹ̀ni. oh God. ẹ wo dókítà ẹ filẹ̀ kó máa pariwo Kúnlé ẹ̀. madam. tó bá dẹ̀ yá I get over it. ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ṣé o ti yẹ ẹ jẹ́ ká get Kúnlé yẹn ó kàn wá beside ẹ̀ ṣé o ti yẹ. dókítà ṣé nǹkan tí mo sọ yé yín ni ọmọ mi ò ṣàṣì ń kó mà. bẹ́ẹ̀ni. tó bá lọ gun Kúnlé lẹ́rìn tó lọ gun Kúnlé lọ́la tí ò rí Kúnlé lẹ́gbẹ̀ẹ́ á gbàgbé ẹ̀ torí èmi ò mọ ibi tí Kúnlé wà. oh God mo kàn wò kí bóyá ọkọ tún lè jẹ́ kí gbogbo nǹkan tó ṣe yẹn kó lè yá kíákíá ni. mo ti wá dókítà máa wá nǹkan ṣe sí. ẹ jẹ́ ká act fast ṣe gbọ́ ẹ lè lọ check ó wà ní ward. no mom fún mi ní update ṣe ti rí Fọláṣadé bá sọ̀rọ̀. níyì ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ àti ní kò sọ ọ̀bẹ nù ọ̀bẹ kúkú ti ṣe nǹkan tó máa ṣe. níbi tá a bá dé kí ló ṣẹlẹ̀ mi ò understand. níbi tá a bá dé yìí wà á wáyàwó tiẹ̀ síwájú níbi tá a dé báyìí. máa wáyàwó tèmi síwájú. kò yé mi kí ni nǹkan tó ṣẹlẹ̀. ọkọ mi wà á wáyàwó tiẹ̀ síwájú Ọlọ́run fún ìyàwó tiẹ̀ Fọláṣadé ti lóyún. kí lẹ sọ. Ṣadé ti lóyún o. Ṣadé lóyún. bẹ́ẹ̀ni ó ti lóyún. no èèyàn bíi tèmi like a man like me ló lóyún fún àbí ẹranko. Because kò possible Ṣadé ṣe máa lóyún. No mom, talk to me. Tell me you're joking. Ti lóyún. Ẹni Ṣadé lóyún. Bẹ́ẹ̀ni. Mommy. So you can actually sit down here. Conscience in you they disturb you. Edeli ma lanu. Ma sort my face. Pé Ṣadé lóyún. So are you telling me that you did not make your findings? Mọ̀ wípé Ṣadé wà nínú relationship before to destroy relationship mi tí mo ní lọ́hùn. Kẹ́ sọ fún mi pé mo fẹ́ Ṣadé bí. So Ṣadé is actually seeing somebody else. Damn. Honestly, I was stupid. I was really stupid. Mo wá sílé. Ipe okay o. Mom see me, mama, what is best for me? And here you are telling me that Ṣadé is pregnant for another man. Mommy, you are heartless. Tó bá ń pe abiyamọ, kò yẹ kẹ́ máa dúró ńbẹ̀. You are so selfish. Ṣé ẹ̀ṣẹ̀ ni pé mo ní mi fọ́ gbọ́ràn sí ìyá tó bí mi lẹ́nu? Mom,
And I'm not sorry to say this, and I caused the day you became my mother. Níyì, ọ̀rọ̀ ńlá báyìí, Níyì, dúró. Madam. Officer. Kanika mo arákùnrin Wasiu. Èmi ni mo bá wọn sọ̀rọ̀, mo dẹ̀ ti ṣàlàyé fún wọn. Ẹ ṣé mo dúpẹ́. Mọ́mì ẹ ṣàánú mi. Mi ò lè wo ṣùṣù kí n dẹ̀ mọ́mọ́ ọ̀gùn Ṣadé lọ́bẹ̀. Mi mọ́mọ́. Ẹ jọ̀ọ́. Ó ṣe nǹkan tó ń wú mi tí mo nífẹ̀ẹ́ là sọ̀rọ̀. Àbólórí burúkú ni ẹ. Wá lọ, ṣé mi ò kìlọ̀ fún ẹ tó? Wá lọ, ìwọ gbọ́n ọmọ tèmi lọ́bẹ̀. And you think I will look at you come galavant kiri? Kò jọ, sórí, màá sìn ẹ báyìí dé bèbè o. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ó yá, wọlé officer follow him. Kò gbọ́dọ̀ sá lọ o. Ó ti rí ìyá ẹ̀. Lọ́rọ̀ àkókò bá mi máa lára dá. Jọ̀ọ́ rọ̀ lọ. Má fúnra ẹ̀ wà lákòókò sí, má ronú. Ṣùtìdọ̀, ó wá bí báyìí. I'm here for you. Kúnlé, ìwọ ni mo máa pè. Jọ̀ọ́, má filẹ̀. Bá mi dúró tí káwé tí ẹ yá. Oyún náà yìí á bímọ yẹn láyọ̀ àti àlàáfíà. A máa gbóhùn ìyá, a máa gbóhùn ọmọ. Ìkankan búburú kankan ò ní ṣẹlẹ̀ sí mi bàbá náà. Ẹ̀yin ẹbí ẹ̀ náà, nǹkan búburú kankan ò ní ṣẹlẹ̀ sí. Kárọ̀ lọ. Má sunkún. Má sunkún mọ́, má sunkún mọ́. Ó lè lọ affect blood pressure. Ó lè lọ high bẹ́ẹ̀. Please, okay? Please. Pẹ̀lẹ́, àbí nǹkan wà tó fẹ́. Bóyá tó fẹ́ jẹ, tó fẹ́ mu. Yeah, okay. Are you sure? Pẹ̀lẹ́. Ọmọ ìfẹ́ sọ mí jù rẹ̀. Olórí burúkú ọmọ. Ọkàn mi, orí tèmi. You look so beautiful. Thank you. Ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ ibi tí mo ti ń bọ̀. Give me a hug, I miss you. I should hug you. Yeah. Give me a hug! Mo ti kú, okay. Why don't you send you? Are you mad at something? Someone make a canvas. What's wrong with you? Okay, there's here. Nǹkan tó ṣẹlẹ̀. Ọmọ ẹ̀gbọ́n mi, of course ọmọ Ṣadé, Owoiya, ṣùdẹ̀ rí condition tó wà ó critical gan. Mo lọ wò hospital, ìfà tọkọ ẹ̀ wà bẹ́ẹ̀ ibẹ̀ ni mo wà látàárọ̀. Ṣé ti wá kú báyìí? Bọ́lá sí wọ́n sí. Mi sọ pé mọ́ṣúárì ló wà, mo ní hospital ni. Ó máa kú náà because tó bá kú hospital mọ́ṣúárì ló ń lọ straight. Ọlọ́run máa jẹ́ kó kú. Wait, bóyá ṣọ́jọ́ dàrú ni. Ṣọ́jọ́ yẹn kí ni? Má bínú. Like, is there something wrong with you? Is your thinking faculty still intact? Súnmọ́ mi, ṣókí gbogbo wa láyé tèmi ò láìkí. Olórí burúkú yẹn. Àwọn ọmọdé mú ẹ. It's not your fault! Kò ṣe ju èébì. Òun kò máa sọ igbe. Tí yóò bá fẹ́ fẹ́yàwó, wọ́n make findings. Wọ́n bí tó ti jáde wá. We're going to go history ni. Only from your mother to our generation, all of you are stupid, useless people. Ọ̀rọ̀ yẹn pọ̀. Olórí burúkú ni mo ń ṣe sorry to say mo tún má bínú pé mo sọ bẹ́ẹ̀. Jíde ọ̀rọ̀ yẹn pọ̀. Súnmọ́ mi, súnmọ́ mi. Oye bí mo rí ìdọ̀ yìí ni kò fẹ́ mi. Rẹ̀ pé mi mọ̀. Your mom, she's a gold digger. Gold digger? Gold digger ni yá ẹ̀.
Ṣé o ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni? Èmi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni. Èmi ṣe give and take. Mo kí wá mo wà lẹ́. Ọmọ kan tó ṣẹlẹ̀, èmi ò fẹ́ kí èṣù ló wà lémi. Jẹ́ kí n padà lọ sí hospital, mo máa sùn bẹ́ẹ̀ kó jẹ́. Yóò fẹ́ bẹ́ẹ̀ ni oníkó sáyé. Mo jẹ́ góńgóri mú ẹ̀ apartment ni. Mo bá jà lórí burúkú ara yín. Àpò ti social media. Èmi jù mẹ́sì bá ọkọ mi náà mi. Ọkọ mi ṣe kìí fún. Olùgbà tẹ́ ẹ̀ ní lórí burúkú. Tẹ́ ẹ̀ ní lórí òṣì. Mi ìṣòṣì. Jọ o fẹ́ kájọ dé hospital kó wá lọ wo ẹ̀gbọ́n mi. Mi ìparọ́ fún ẹ. Gbogbo ilé tó fi mi ṣe yìí. Báyìí tó ṣe jókòó sílẹ̀ lẹ́yìn. Kọ́kùnrin sí ìyàwó rẹ̀. Ṣé torí mò ń sún sẹ́yìn? Mo fẹ́ bọ́ bàtà mi. Mo fẹ́ drop back. Mo ní ọkọ mi, mo lọ́ọ̀bẹ. Mo lọ́ọ̀bẹ ọkọ mi. Mo mọ̀ pé mi ò fine. Èmi ni mo sọ fún ẹ wípé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀. O ti yí wèrè ń bo Ọlọ́run ò ní jẹ́ kọ́kọ́ mi yá mi. O ti pa mí, o fẹ́ lọ pa mí àbí o ti kú. Ẹyin lẹ́wọ̀ aládùúgbò ayọ̀ àwé tó bá yẹ kó gbóhùn sókè sọ̀rọ̀ sókè àwé tó bá yẹ kó fọ́. Ẹ̀rù dókítà, gbogbo akitiyan yín lórí ọmọ mi pátápátá ni mo rí tí mo dẹ̀ mọ̀ ọ́ lóore. Ó ṣeé ṣe kó jẹ́ pé ilé ìwòsàn mi láàárọ̀ ọ̀ṣọ́mọ mi lọ kó jẹ́ pé a ti máa sọ nǹkan míì sìn. Àmọ́ èyí tẹ́ tún wá sọ yìí pé 50-50 ni. Ẹ̀rù ń bà mí. Ẹ ló ṣeé ṣe kí àgbè fọ́ kó mi má dànù àbí kó mi dànù kágbè má fò. Ìwò tó bá tẹ̀ wá dé kárá àgídá Ṣadé ní kẹjọ kẹ bá mi save life ẹ̀. Torí tọmọ mi bá wà ṣùgbọ́n á lóyún mi á bímọ mi. Ẹ jọ̀ọ́ ẹ má jẹun pàdánù Ṣadé. Madam, I try a possible best wa. Ọlọ́run wá fún wa ṣe. Ọlọ́run á dẹ̀ tó kọ́ wa mọ̀ ṣe. Àti Ọlọ́run wá fún wa ṣe. A gbìyànjú. Àmọ́ nǹkan kan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi tí mo sọ látẹ̀kùn ni pé ẹ máa bá wa fi ọwọ́ síwèé láti lè carry out operation yẹn. Operation? Yes, ma'am. Máa sign. Ẹ sign. No problem. Lẹ́yìn ó lóun á ṣe gbogbo ẹ̀. Kò sí wàhálà. Láṣeyọrí. Kò sí wàhálà ẹ má wọrí. Ṣé gbọ́? Mo dá ilé lójú kò ní sí wàhálà. Ẹ ṣé dókítà. Orí jẹ́ ni. Ẹ ṣé mo dúpẹ́. Fi ọwọ́ sí. Ìrọ̀lẹ́ ayé dé. Ìrọ̀lẹ́ ayé dé. Nígbà tó fa ìfẹ́ fòkìrì fòkì o. Ìrọ̀lẹ́ ayé dé o. Nígbà tó fa ìfẹ́ ń fòkìrì. Ìbò nínú ló mọ̀ọ́nú o. Inú di pa bí ìhà ògiri. Ẹni gbọ́ kíkú òjò tó dá mi nú agbádá nù. Agbádá ni yóò fi ṣẹ̀sín nídìí agbádá. Ẹ̀dá ayé fetí sí ọ̀rọ̀ àgbà. Ọfà ìfẹ́ kò sẹ́ni tí kò lè bá. Ìrọ̀lẹ́ ayé dé. Ìrọ̀lẹ́ ayé dé. Èyí tó wo ní kálukú là ń ṣe. Ọ̀rọ̀ tó wó máa dá sílẹ̀. Apá owó kò ní ká. Àmọ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o. Ọ̀rọ̀ ìfẹ́ kò lè yé ẹnì kankan o. Wọ́n sinimá ayé fòtọ́ bá mi lò. Inú kan láyé. Mommy. Congratulations, ma. Thank you, Jesus. Àti gbóhùn ìyá, àti ti gbóhùn ọmọ. Ẹ jọ̀ọ́, Ṣadé mi ńkọ́? Òun náà wà lálàáfíà. Àlàáfíà ló wà. Àlàáfíà ló wà. Ẹ jọ̀ọ́, ibo ló wà? Ó wà ward. Ó wà ward. Ọ̀rẹ́ mi, ìṣọ̀lẹ̀. Ẹ tẹ̀lé wọn. Obìnrin ni.
ẹ̀yin náà ẹ lè tẹ̀lé wọn kẹ́ lọ wò. She's a fine baby. Ẹ má ti jẹ́ kí mi lọ nísìn. Jẹ́ káwọn ọmọ mi ṣètò wọn tán náà. Kò sí wàhálà tó ẹ ṣe lẹ́yìn fẹ́ ni. Sí wàhálà. Ìjọ kí lè ṣe látàárọ̀? Títí. Nọ́ọ̀sì ṣé bóyá kò wá bí báyìí? Ohun tí ò dá ò dá, ohun tí ò dá ò dá. Addiction is a killer. Addiction is a killer. Ohun tí ò dá ò dá, ohun tí ò dá ò dá. Addiction is a killer. Addiction is a killer. Èmi bá ti gbọ́jà ni èmi kò mọ tó ń ṣẹlẹ̀ mọ́. Èmi kò mọ ìyàwó àní èmi kò mọ̀ mọ́. Tọ́ba ní báwo ló ṣe jẹ́ máa ní èmi kò mọ̀ mọ́. Tọ́ba ní báwo ló ṣe jẹ́ máa ní èmi kò mọ̀ mọ́. Ṣàìdé adé ohun tí ò dá ò dá. Sọ̀yàwó ní pọ̀jì báàgò. Ohun tí ò dá ò dá. Sọ̀yàwó ní pọ̀jì báàgò. Ọjà fàdà o. Addiction is a killer. Ọjà fàdà yé. Ohun tí ò dá ò dá. Ọjà pọ̀pọ̀. Ohun tí ò dá ò dá. Addiction is a killer. Addiction is a killer. Ṣorí jájú ẹ lójú bá ń wò. Kò ti rí bó ṣe lọ o. Wà á ti máa gbọ́ ìgboro ayé. Tèmi bá ti gbọ́jà ni èmi kò mọ tó ń ṣẹlẹ̀ mọ́. Àtòkà lójú rẹ̀. Èmi kò mọ ìyàwó àní èmi kò mọ̀ mọ́. Ojú rẹ̀ máa wó. Tọ́ba ní báwo ló ṣe jẹ́ máa ní èmi kò mọ̀ mọ́. Ìgboro ayé. Tọ́ba ní báwo ló ṣe jẹ́ máa ní èmi kò mọ̀ mọ́. Ṣàìdé adé ohun tí ò dá ò dá. Ohun tí ò dá ò dá. Addiction is a killer. Addiction is a killer. Mommy. Even though pé mo ti pẹ́ dáadáa nílùú òyìnbó, but gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi tí mo jẹ́, mo respect culture and tradition. Mo mọ ohun tó tọ́, mo mọ ohun tó yẹ. Mo mọ wípé tí òbí bá bọ́mọ sọ̀rọ̀, ó yẹ kọ́mọ gbọ́. Yorùbá dẹ̀ máa ń sọ wípé ọmọ tí ò bá gbọ́rọ̀ sóbí ẹ̀ lẹ́nu, ipò kò parun ló ń lọ. Bẹ́ẹ̀ ni àbí? But let me now ask you this. Èmi tí mo gbọ́rọ̀ sí yín lẹ́nu, tí mo ṣe ìfẹ́ inú yín, oko kí ni mo wà? Ṣé kò ń ṣe oko parun? I was doing fine over there. I was living perfectly. I have girls around me. I have somebody I was dating. Obìnrin pọ̀ lọ́rùn mi. But you told me pé pẹ́pẹ́sẹ́ torí pé ọmọ Nàìjíríà ni mí, àwọn ọmọ tó ti pẹ́ lọ́hùn, àwọn ọmọ ọ̀hún yẹn kí n má fẹ́ wọn kí n wá sílé. You told me pé kí n wá fẹ́ èèyàn kan ọmọ ọ̀rẹ́ yín, childhood friend me or something, which mi ò fẹ́ gbà. But because as ọmọ tó respect culture, tó respect tradition, mo gbọ́ nǹkan tẹ́ sọ. But mom, since I got back, share mọ nǹkan tí mo ti go through. The pains, the emotional trauma, psychologically, emotionally, I am damaged. All because mo fẹ́ gbọ́rọ̀ sóbí mi lẹ́nu. But you know what? Ẹ ti ṣe tiyín. Mo ti gbọ́rọ̀ sí yín lẹ́nu. But that has ended. Kò sí nǹkan tẹ́ ẹ lè bá mi sọ mọ́ tí màá gbọ́ mọ́ mi. I want you to know that from this moment, I want to live my life the way tó bá ṣe wù mí. I don't want you or anybody to interfere into my life's affairs. Ṣẹ́gbọ́? So henceforth, Mom, I am disconnecting myself with anything that has to do with you. And for your information, ilẹ̀ ìní tó fẹ́ ṣe,
kò ní ṣùgbọ́n mi ní country. I am going back and I am going forever. And I'm never going to call you again. And in case anybody calls, tó bá sọ wípé ọmọ yín kan ni, ẹni yẹn impersonate me ni. I don't want to talk to you again. I don't want to have anything to do with you again, and that is final. Mi lè sọ kankan. Gbogbo ṣe ń ṣàlàyé bó ṣe ń sọ̀rọ̀. Mi ò lè sọ kankan. Mi tẹ̀ ẹ̀mọ́ kan tí mo fẹ́ sọ. Mi ṣe lè rí iná lẹ̀ kí n tiẹ̀ sí. Orí pé mo yẹ ń sọ̀rọ̀ mi ìmọ̀ kan tí mo tún fẹ́ sọ mọ́ ni. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Má fi mí sílẹ̀. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ọkọ mi. Ṣàánú fún mi. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Son. Mom. Ọkọ tí mo tún fẹ́ sọ mọ́ báyìí. Ọ̀rọ̀ ọmọ mi. Mi ò bá yín jà o. Mo ti feel pé mi ò fẹ́ tàpá sí ọ̀run mi. Mo dẹ̀ ti ṣe nǹkan against my wish. But you see, from this moment, anything tó bá wù mí, bó bá ṣe wù mí, ni mo ṣe máa live life mi. Ṣé gbọ́? And mo tún sọ tí anybody bá pè yín, wọ́n impersonate mi ni. Ṣé gbọ́? Thank you. Ṣé mi ò kan inú? Feel any pains kankan? Oh, okay. Ẹ pẹ̀lẹ́. Mo tẹ̀ sí ìpọ́jú yín tí ń yàtọ̀. Àwọn ọmọ ẹ kú tọ́jú ma. No, ṣe ṣe o. Yes. Ẹ ṣe mo dúpẹ́ o. Ilé ọkọ mi. Ṣara ti balẹ̀. Ṣé àlọ́mọ ẹ wà? Àwọn dókítà tọ́jú ẹ̀. Ó ṣàmọ̀ condition tó fi bímọ. Àkọ́kọ́ náà oṣù òpè tó túmọ̀ sí pé premature ni. Àti pé ọ̀bẹ tí olórí burúkú máa ṣàǹfààní yẹn gún ẹ fún affect baby ẹ. So gbogbo ìtọ́jú ẹ náà ló ń ṣe fún. Má worry, àlàáfíà ló wà. Ẹ ní pẹ́ ríra yín. Pẹ̀lú ọkọ mi. Àbúrò ẹ náà máa ń béèrè ẹ dáadáa. Àbúrò ẹ ló ń pè mí. Fọlákẹ́ ọkọ mi. Ọmọ yín kọ́ ló ń sọ̀rọ̀. Ọmọ yín àti ọkọ ẹ̀ ọjọ́ jà. Ọkọ ọmọ yín ó ti pọ̀ ọmọ yín. Fọlákẹ́ ṣe kí ni? A tẹ̀ ti gbé lọ sí mọ́ṣúárì báyìí, ọkọ ẹ̀ ti wà lágọ̀ọ́ wa. Boko! Ó ní Fọlákẹ́ ti kú. Mo dára. Fọlákẹ́. Méjì láyé ó lè padà pàdánù gbogbo wọn. Ẹni bá ń lékún méjì láyé ó lè padà pàdánù gbogbo wọn o. Ṣọ́ra ṣe nílé ayé. Àtúbọ̀ ọ̀tàn dé tán o. Wọ́n ní kó bọ́ sí ibi kò ṣe tó. Ìwọ níwọ̀ ò lè ṣe tó tó. Ṣojú rẹ̀ ti wá rí o. Ó ti bọ́ sí kedere. Àní ṣojú rẹ̀ ti wá rí o. Pé bá ṣe bẹ́rù láwọn. Àìdókòó ara ẹni. Ẹ wo ọmọ mi ò wà fún mi ní rest of my life. Ṣé ló ń sọ fún ní gbogbo ìgbà? Ó máa sùn láì bébí bá pátá bá fún lóúnjẹ àjẹ. A tún bẹ̀rẹ̀ ikú. Ìgbà bí a máa fún oúnjẹ lọ́wọ́lọ́wọ́ a máa sunkún. The only time tí òkè sunkún mi bí àgbà tó bá ń sùn tó bá dẹ̀ ti jí báyìí ó jí sẹ́kùn mi. Gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe fọ́mọ ni mò ń ṣe fún. Nígbà tí ìṣe pé bí àmì òbí mọ rí mi mọ̀ bó ṣe ń tọ́jú ọmọ òkókó. Madam, ṣé kìí ṣe pé bóyá dáìpà máa ń wet? Wet? Dáìpà ò wet. Gbogbo dáìpà ni mo máa ń change lóòrèkóòrè. Tó bá jílẹ̀ lóru báyìí ẹkún mi. Kò sẹ́nìbọ̀dì tó máa ń lè sùn nílé mọ́. Ìwà bóyá ká lè ẹ̀zámì ẹ̀. Ẹ ti gbọ́? Ẹ̀zámì? Yes. Ẹ̀zámì ọ̀ kí ló lè ṣe?
Maybe ó lè lóògùn kan tẹ́ máa fún mi kí n fún. Madam, iṣẹ́ ti wà nìyẹn. Ẹ gbé wa. Ẹ ti gbọ́. Ẹ má worry, kò sí problem. Àwa wà bí a lọ síbi kankan anytime ẹ gbé wa. Ẹ má no problem. Wọ́n ní kí wọ́n fajá pajá, wọ́n faró pajá, jẹjẹrẹ ń jẹ ni. Wọ́n ní kí wọ́n faró palẹ̀, wọ́n faró palẹ̀ tán, ìdálẹ̀ tún jẹ ni. Wọ́n wá bá ọ̀ká ń dífá, wọ́n bá paramọ́lẹ̀ ń díbọ́, wọ́n bá mọ́nàmọ́ná sí àrúdà ẹbọ. Adíá fún òdìò fún bàbá ọ̀sẹ́gun ọ̀gá o. Ẹ wá báwa lárùsìn yẹn bọ́, àrùsìn yẹn bọ́ làwàwà o. Okoko nínú orí wo mórí, olúwo kókó àjà wo kókó lẹ́kẹ́nà ẹsẹ̀ wo mẹ́sẹ̀. Olúwo kókó àjà wo kókó nínú orí wo mórí. Ẹ kú kalẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ tẹ́ torí rẹ̀ wá. Bẹ́ẹ̀ ni bàbá. Ọmọ tẹ́ ṣàlàyé fún mi pé ojoojúmọ́ ní sunkún. Tí ò jẹ́ gbádùn, tí ò jẹ́ fẹ̀dẹ̀ lílò lóòrùn ilé. Ọ̀nà àbáyọ wá. Ẹ ṣeun. Ká dúpẹ́ lọ́wọ́ pẹ̀. Ṣùgbọ́n ọ̀nà àbáyọ rẹ̀. Ṣé ẹni bọ́mọ yìí ṣe wà yìí? Bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ wọ́n gbọ́dọ̀ wà pẹ̀lú ọmọ yìí ní gbogbo ọgbà. Wọn ò gbọ́dọ̀ jìnnà sí yìí nítorí pé kíni. Atẹ́gùn tí bá fẹ́ sọ́mọ yìí, ó gbọ́dọ̀ máa fẹ́ sí bàbá tàbí kó máa fẹ́ sí ìyá. Bẹ́ẹ̀ bá ti lè ṣèkìlọ̀ yìí, ọ̀dà lórí ọmọ yìí ò lè sọ̀rọ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Ṣé bàbá ìfájà náà? Ṣùgbọ́n ọmọ tí wàá sọ yìí. Ọ̀la ọgbà ni kò tí ì bàjẹ́, bàbá rẹ̀ kọ́. Bàbá, ọ̀nà bàbá ẹ̀ jìn. Ó sì bá náà ni kò tí ì bàjẹ́. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ ìyọ́là, tẹ́ ẹ bá fẹ́ kó lu, tẹ́ ẹ bá fẹ́ kó lẹ́mìí gúngùn, tẹ́ ẹ fẹ́ kó kàn rẹ̀ ó balẹ̀. Nǹkan tẹ́sí lélẹ́yìí o. Ṣé ẹ rí bàbá rẹ̀ tẹ́ sọ pé ọ̀nà rẹ̀ jìn o? Ọ̀nà rẹ̀ gbọ́dọ̀ jìn o. Àwárí báyìí lóbìnrin wà nǹkan ọbẹ̀, àbí kẹ́ ẹ wà kan. Ẹ wà kan. Ẹ jẹ́ kí wọ́n gbọ́dọ̀ tún ọjọ́ máa gbé, kí wọ́n jọ máa sùn, kí wọ́n jọ máa jí, kí wọ́n jọ máa jẹ, kí wọ́n jọ máa mu. Kódà bí n bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ bẹ̀ fún yín, wọ́n gbọ́dọ̀ jọ pé fún ọdún 25. Tí wọ́n bá jọ pé fún ọdún 25, bàbá rẹ̀ wá lè filẹ̀ ńgbà ọ̀pá ìjọba wò. Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ bá gbọ́rọ̀ ẹnu mi, àpàìmọ̀ kẹ́ ẹ má dẹ́mi ọmọ ilé gbọdọ̀. Àìgbàgbọ́lé máa bọ̀ rẹ̀. Ẹ wò bàbá, ẹ ṣàánú mi. Bàbá ẹ̀ tí à ń sọ̀rọ̀ èyí, ọ̀nà èjì tí mo mì ní pé a ò mọbi tó wà. Ẹ jọ̀ọ́ bàbá, ẹ ràn mí lọ́wọ́. A lè rí i. Ẹ bá ní ká wá ibo la fẹ́ wá sí. Dídé, a máa rí, a máa rí, a máa wá. Dídé, a máa ọgbọ́n ọ̀kan tó ń sọ ìlú nípò. Ó yé mi bí nǹkan mi wà tó lè bá wa ṣe sí ni. Kò sí nǹkan kan, àwọn akẹ́kọ̀ọ́ sí lọ́rùn ọ̀pẹ mi tí ẹ̀ bá bá lókè ní ó bá sọ̀kalẹ̀. Àti tẹ̀ wọ́n bàbá rẹ̀ kan. Gbẹ̀ngàn ti ní ọgbọ́n ọ̀kan tó ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí, a máa wá jókòó. A máa wá bàbá, a máa wá, a máa wá. A wá bàbá, Ọlọ́run á fún wa rí, a wá. Jade bó ló wà? Àtijọ́ ni mo ti ń wá ẹ. Ṣé wàá dá bó ṣe fi mí nìkan lẹ́sìn bíbá ẹ? Mi ò lè jẹ, mi ò lè mu, mi rí ẹ. Inú wàhálà ló kàn fi mí sí Ṣadé, kódà ó dẹ̀ ṣàánú mi kó wá. Bó ló wá wà báyìí Ṣadé? Ṣadé, ṣé bó ṣe ń ṣe mí ṣó wá dùn mọ́ ọ̀wọ́ náà nù? Ẹni bí ọkàn mi, kí ló wá dé tó wá fi mí lẹ̀ tí mi ṣe Ṣadé? Igi ni mo tún dì mọ́. Ṣadé bó ló ń lọ? Ṣadé ò tẹ̀ dúró. Shade, come back to me. I wanna feel your touch, the passion, running through me like an ocean. Mama di mama.
Màmá àwọn boys. Màmá àgbàlagbà. Màmá mi. Àrí ní bíbá ilé ni ó ti ṣẹ nìyẹn o. Àti rí pẹ́ tí wọ́n sí bíbá ilé ni àti yó. Ẹ wò ó màmá mi ẹ̀yin bí pẹ́ tí wọ́n pẹ́ nú gbẹ. Inú àwọn boys kan ti dùn. Tá a tún yín báyìí àti mọ̀ wípé léènì èmi máa jóná nìyẹn. Màmá mi kí ló ń ṣẹlẹ̀? Ó ti sọ ẹ̀ náà nìyẹn. Olówó ṣe. Màmá àgbàlagbà kò ní bàjẹ́. Ìyá mi kò ní bàjẹ́. Kò ní béwu dé. Ṣẹ́rí, ó yẹ kó yẹ pé gbogbo ala máa jẹ breakfast. Correct. Àsìkò tó ní kálukú máa jẹ ló yàtọ̀tọ̀ síra wọn. Naso. Bóyá jẹ́ ni ẹ̀yà mi. Mo wá lẹ́ni lóòótọ́. Iṣẹ́ tí mo á gbé fún yín lẹ́ni. Ó yàtọ̀ sí ìta tí ń ṣe tẹ́lẹ̀ o. Wow. Kò séwu, màmá mi kò ní béwu dé. Àwọn bọ́ọ̀sì wà, àwa wà lábà, ó sà. Ọmọ kan ni mò ń wá. Okay. Tí mo dẹ̀ mọ̀ pé ṣe bẹ́yìn ni àwárí lobìnrin máa wá nǹkan oṣù. Correct. Ẹ máa wá kan fún mi. Kò ní bàjẹ́ fún yín, ó ṣú ọ̀pá. Kúnlé ló ń jẹ́. Èyí tí mo fẹ́ sọ pé èyí tí mo mú wá lọ́tẹ̀ ó yàtọ̀ sí ti ìta tí ń ṣe tẹ́lẹ̀ ni wípé òòyà ilé ni mo need. I want to see him alive. Wow, no problem. Torí pé ààyè ẹ̀ yẹn tí a bá rí ẹ̀mí èèyàn kan máa lọ. Mama, ẹ fi yẹn lẹ̀. Gbogbo iṣẹ́ làwọn ń ṣe, iṣẹ́ wo ló wà táwọn kì í ṣe? A máa jẹun, a dẹ̀ máa mówó délé mẹ́. Àkòsí iṣẹ́ kọ́kọ́ tó wà táwọn kì í ṣe o. Ìbàjẹ́ fún eléjì rẹ̀, màmá ṣe ti rí. Èmi wá jẹ́ kẹ́ mọ̀ wípé ààyè èèyàn ó wọ́n ju èkó èèyàn lọ. Màmá mi nǹkan tẹ́ gbé wá yìí iṣẹ́ ńlá ni o. Màmá mi ju gbogbo ẹ lọ. Mi ò tiẹ̀ but mọ́mì ẹni ká mú ẹni wá láàyè. Mọ́mì ká pààyàn máa ń pè wájú ká mú èèyàn wá láàyè lọ. But iṣẹ́ tó ń wé ká ṣe fún yín nìyẹn. Màmí owó yẹn máa gara o. Owó yẹn máa gara o, yín náà mọ̀ o. Ẹ̀yin kò tẹ̀ wá mọ̀ ju owó lọ mọ́. Owó yìí náà ni. Bẹ̀ẹ̀ tí wàá yẹ kẹ́ ẹ mọ̀ náà. Don't you trust me anymore? Màmá yóò ẹ̀ dé díẹ̀, àwa believe lórí yín ṣùgbọ́n eléyìí iṣẹ́ ńlá ni. Ó wá yẹ kó yé yín pé mi ò kì í ṣe fún yín náà. Correct. Màmí ẹ má bínú báwo la ṣe máa dẹ́ni yẹn mọ̀? Ṣé kàn ló mú ẹni wrong person kan wá fún yín ni? Mẹ́ni tẹ́ ẹ sọ yín náà. Are you new in this job? Kí ló dé òun bá yín ṣe tẹ́lẹ̀ ni? Ó mọ̀. Ṣé ibi táyé gbé dé ìsìn láti máa gbé fọ́tò èèyàn káàkiri? Àwọn ọmọ bíi ti máa gbé sí náà, máa gbé sí WhatsApp yín ni. Correct. Tó á lè màmá èmi gbà fún yín. Bó ṣe máa jẹ́ náà nìyẹn. Ó ti ẹyin sìn màmá mi. Báwo ló ti fẹ́ jẹ́ náà? Ó ti ẹ. Ó yẹ kẹ́ ẹ mọ̀ okay ṣé ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí pé. Ojú ò ní tiẹ̀ màá mi, ò ní dáàmú. Màmí máa jẹ́ nìyẹn, owó yẹn màmí. Kó gba ara nọ́mà. Ó pọ̀ màmí. Màmá nìyẹn. Àwọn onígà ó pọ̀. Mi tí mo sọ pé nǹkan yàtọ̀, mo dẹ̀ fẹ́ àyè èèyàn rí ẹ kọ́ mọ̀ pé mo ti múra tán mo gara tán wà ní má wọ̀ ká tó lọ sìn gan kí n tó lọ account number ta ni kí n lò nínú. Àwọn ọmọ ẹtún béèrè ni ẹtún padà sẹ́yìn ni ẹ tí wọn bó ṣe ń lọ ẹ̀yin ẹṣẹ́ sí bíbá ẹ bá ti ṣe sí bíbá ó máa tẹ àwọn boys lọ́wọ́. So ṣé o ti gbapò nìyẹn nítorí tiẹ̀ la máa ṣe sí tẹ́lẹ̀ lọ́wọ́ àjọ tiẹ̀ la tún mú yálà wa ẹ̀yẹ fi ẹ́ sílẹ̀ èyí àti ṣàkọ́ àti méjì àjọ wa. Ẹ bá mi wá Ṣadé wá, ẹ bá mi wá Ṣadé wá o, ẹ bá mi wá Ṣadé wá. Ìfẹ́ ọkàn mi máa ní Ṣadé, ẹ bá mi wá Ṣadé wá, ẹ bá mi gbé Ṣadé wá o, ẹ bá mi wá Ṣadé wá. Ìfẹ́ ọkàn mi máa ní Ṣadé, ẹ bá mi wá Ṣadé wá o. Ẹ bá mi wá Ṣadé wá, ẹ bá mi wá Ṣadé wá, ìfẹ́ ọkàn mi máa ní Ṣadé. A ní kí ẹ bá mi wá Ṣadé mi wá o, ẹ bá mi wá Ṣadé mi dà o, ẹ bá mi wá Ṣadé wá, ẹ bá mi wá Ṣadé ọkàn mi máa ní Ṣadé mi o. Àgbà tó jókòó lórí akéde tó mú rere wò lọ kán ní kése o. Ó ní ohun tó rí lóréré o, ọfà ìfẹ́. Ṣadé, Ṣadé come back to me. Say I wanna feel your touch, the passion running through me like an ocean. Ẹ bá mi wá Ṣadé wá o, ẹ bá mi wá Ṣadé wá, ẹ bá mi wá Ṣadé wá. Àdúpẹ́. Mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ Ifá. Mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ Ọ̀pẹ.
kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ọba tó ṣẹ̀dá yín tó ṣe ọmọ náà rírì. Àdúpẹ́. Ṣé wá rí pabambari rẹ̀ rèé? Ẹ dákun, ẹ dábọ̀, mo fi Elédùmarè mo fi bẹ̀ yín. Ìṣù ọmọ jìnnà fún yín jẹ. Ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí. Ẹ má bínú pọ̀rọ̀ mi pọ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ jèrè ọmọ yìí dáadáa. Ṣé ẹ rí ọmọ tẹ́ ẹ sọ pé ẹ rí òun tí ń ṣe bàbá rẹ̀? Mo fẹ́ kẹ́ ẹ sọ ọ́ dó sàkúnlẹ̀ bọ̀. Mo fẹ́ kẹ́ ẹ máa bọ́, ẹ máa kẹ́ ẹ máa gẹ̀ gbogbo ń tó bá fẹ́ pátápátá kẹ́ ẹ máa fún un. Nítorí ti ẹ̀kọ́ o, bí kò ṣe nítorí ọmọ yín. Mo wá fẹ́ kẹ́ ẹ tọ́jú rẹ̀ títí tí ó fi pé 25 years bí àṣà àwọn eléléèbó. Ọdún 25 nìyẹn. Tó bá ti pé 25 years, ẹ wá lè fi bàbá rẹ̀ lẹ́kọ̀ọ́ mọ́ lọ́bi tó bá wù. Tójú bẹ́ẹ̀ lọ. Bàbá, lóòótọ́ la rí. Àmọ́ a ò sọ condition tó wà fún. Condition kẹ̀? Bẹ́ẹ̀ni, ó ti ní àgànná. Ẹ wò bàbá, máa sọ tó bí ká sọ pé ó ṣáà ti. Bàbá ò ti ya wèrè. Ìgbà tó wá sọ pé gbogbo nǹkan tó bá fẹ́ ni ká mọ fún. Ẹni tí wèrè bá sọ pé òun forí èèyàn ń kọ́ bàbá. Ọmọ sí o, ẹni tí ò mọ ni ní fi ní ṣeré. Ẹ sì mọ̀ mí, kì í ṣe pé ẹ mọ̀ mí, ẹ̀yin ẹ̀ ń tẹ̀fẹ̀ nù yín ni. Agbélédapá gbẹ̀yìn kò lè mọ yòdù tó wù, ikú ni kì í sàrùn. Ìbẹ́ Elédùmarè, ìbá bàbá mi Àrẹ̀mú tó jogún Ifá fún mi. Ẹ wo, mo jogún nǹkan tó pọ̀ lọ́wọ́ bàbá mi. Pàápàá jùlọ, ká wo wèrè ká tọ́jú alágànná, mo bá a lọ́wọ́ bàbá mi ni. Ó sì kọ́ mi mo sì mọ̀, mo dé bá lé ni. Ṣé wá rí ta alágànná tẹ́ ló ń ṣe pé nǹkan kan ń dààmú rẹ̀ ní ọpọlọ? Etí ọ̀gẹ̀dẹ̀ ni kò tún tá àyè àdá sí. Ẹ kàn fún mi ìṣẹ́jú kan sí méjì, n ó wọlé lọ, n ó sì bù jáde. Títèmi kàn ní pé ẹ gbìyànjú kẹ́ ẹ wá ẹ̀kọ́ eléwé, kẹ́ ẹ sọ sínú igbá kẹ́ ẹ fọ́, kẹ́ ẹ gbé e mú. Tó bá fi lè gbé e mú, ó dá mi lójú pé yóò rọ̀ lára rẹ̀. Ẹ kárí, ẹ ǹlẹ́, ẹ kú tọ́jú o. Èmi mọ̀ ẹ̀yìn, òun ló ń dá òtún. Òun ló ń dá òtún, mo sọ fún kó fọkàn balẹ̀, òun gbẹ̀mí rẹ̀ gbóná. Ṣó tán? Ń bẹ́lẹ̀ bí iyẹ̀pẹ̀, kí lẹ̀ ń wá tẹ̀ rí? Ẹ kárí, ẹ ṣeun. Ìgbésí ayé mi ṣe lọ nìyẹn. Grandma. So, Papa mi nìyẹn. He's my father. Mo gbìyànjú pé kí n má sọ fún ẹ láti jọ yìí. Mo bọ́ mi lẹ́nu. Ẹ̀rọ ni wọ́n kọ́ra mọ́mọ́ láti jẹ́ orí mi kí fẹ́ rí wọn. I don't want to see him. I don't want to see him. Kékeré tí bá ń kọ́ra mọ́, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àmúyẹ You've gone through a lot. Grandma, mi ṣe mi ò ti tapá sọ̀rọ̀ mi. Rárá o, ó tapá sí i torí o mọ̀ wípé bàbá ẹ̀ ni. Àmọ́ nísìnyí tó ti wá mọ̀ tọ́jú bàbá ẹ̀ o. Ṣùgbọ́n bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ni. Olúwo kókó, àjàwó kókó, irun orí, owó kókó mórí. Olúwo kókó, àjàwó kókó, ìkànnà ẹsẹ̀, owó kókó mẹ́sẹ̀. Olúwo kókó, àjàwó kókó, irun orí, owó kókó mórí. Àní olúwo kókó, àjàwó kókó, ìkànnà ẹsẹ̀, owó kókó mẹ́sẹ̀.
wọ́n ní kí wọ́n fajá pajá wọ́n faró pajá tán o jẹjẹrẹ ń jẹ ni jẹjẹrẹ ń jẹ ni lóde ayé o wọ́n ní kí wọ́n faró palẹ̀ wọ́n ṣe yẹn tán ìtàlẹ̀ tún ta ni oúnjẹ ni òun ta ni o mọ̀nàmọ́ná ti ṣàrúdà ẹbọ o olúwo kókó àjàwó kókó irun orí owó kókó mórí olúwo kókó àjàwó kókó ìkànnà ẹsẹ̀ owó kókó mẹ́sẹ̀ olúwo kókó àjàwó kókó irun orí owó kókó mórí kárí olúwo kókó àjàwó kókó ìkànnà ẹsẹ̀ owó kókó mẹ́sẹ̀ ọ̀fà ìfẹ́ mọ̀nàmọ́ná ti ṣàrúdà ẹbọ sáyé adé àwọ̀ olúwo kókó àjàwó kókó irun orí owó kókó mórí olúwo kókó àjàwó kókó ìkànnà ẹsẹ̀ owó kókó mẹ́sẹ̀ olúwo kókó àjàwó kókó irun orí owó kókó mórí kárí olúwo kókó àjàwó kókó ìkànnà ẹsẹ̀ owó kókó mẹ́sẹ̀ wọ́n ní kí wọ́n fajá pajá wọ́n faró pajá tán o jẹjẹrẹ ń jẹ ni jẹjẹrẹ ń jẹ ni lóde ayé o wọ́n ní kí wọ́n faró palẹ̀ wọ́n ṣe yẹn tán ìtàlẹ̀ tún ta ni oúnjẹ ni òun ta ni o mọ̀nàmọ́ná ti ṣàrúdà ẹbọ o olúwo kókó àjàwó kókó.